wàhálà wà tí máa gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي يهدي من يشاء ويضل من يشاء ونحمده سبحانه وتعالى على هدايته علينا ما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على سيدنا محمد المصطفى المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نعم أدوكي لدولهم ọba tí ó ní gbogbo ayé bá ti mọ̀ pé nìkan ò lè bá Ọlọ́run du ayé àti ọ̀run. Ọba yìí lẹni tí wá máa fi ẹni tó wù mọ̀nà a sì máa ṣe ẹni wù lọ́nà. Àwa wá yin Ọlọ́run a sì tún dúpẹ́ fún lórí ipò fún àwa ní mọ̀nà kò sọ wá nù. Kọ́lọ́n kó wá dákun mọ́jà sọnù kúrò lórí ọ̀nà ìsìláàmù yìí láéláé. Àwa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ọ̀gá wa aṣáájú wa òjíṣẹ́ Ọlọ́run ẹni Ọlọ́run ọba fẹ́ràn púpọ̀ Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tọ́lọ́run ṣàlẹ́ṣà kó máa jẹ́ òjíṣẹ́ Ọlọ́run gbé dìde kó jẹ́ àánú fún wa. Àwa náà sì pẹ̀lú ẹni tó rà àánú nígbà tá a jọ mọ̀lẹ́yìn Ànábì Muhammad ìyẹn náà tó lọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run má wá yọ wá kó lábẹ́ ìsìláàmù yìí má yọ wá kó lábẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kọ́lọ́n wọlé àkí bá wa ṣe fẹ́ nu bí wọn náà Ọlọ́run náà sì ṣe fẹ́ nu Ọlọ́run bá wa gbà bẹ́ẹ̀ bí akil hayyi alqayyumi alladhi la ta'khudhuhu sinatun wala nawmun lahu ma fi samawati wa ma fi al-ard. Na'am àwa tara bẹ́ẹ̀ abẹ́lọ́hùn fún gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì àwọn tí wọ́n gbà fún Ànábì lójú ayé rẹ̀ àwọn ìyàwó ni ọmọ ni ẹbí ni ará ni àti gbogbo àwọn tí wọ́n tún máa tẹ̀lé lànà wọn. Kọ́lọ́n dákun jẹ́ káwa náà kó má yọ àwa náà kúrò láwùjọ wọn jọlá la ilaha illallah. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa látòkè délẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Masha Allah abẹ́lọ́hùn fún maulana asheikhuna Adam sheikhul Islam sheikhul alami sheikhul Ifriqi sheikhul Najiri sheikhul Yorùbáwí wa sheikhul Ilori rahmatullahi ta'ala alayhi wa ala walidayhi wa ala ulamaihi ajma'. Ọlọ́run bá wa kẹ́ àwọn tí wọ́n bí wọn bá wa kẹ́ àwọn àfa wọn bá wa kẹ́ àwọn tí wọ́n kọ́ wọn kó sì bá wa kẹ́ àwọn tí wọ́n gbà fún wọn tí wọ́n ti lọ. Kódà nínú àwọn ọmọ tí wọ́n bí láti inú tó ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn
lára àwọn amakéwu wọn tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn. bákan náà mudirul markaz adamallahu hayatahu wa athbit lana afiyatahu da'imatan ya rabbal alamin. ọlọ́run dákun àlàáfíà ọlọ́run tí ò ní kú lára bàbá náà nígbà kankan. ọlọ́run á ti dúpẹ́ àmọ́ tòun ti bá a ti ń dúpẹ́ yẹn náà inú ọ̀tá ó máa bàjẹ́ làwa náà ò fi ní dákẹ́ àdúrà torí pé ìka ọ̀pọ̀ káṣọ alára ó máa wò ó bẹ́ẹ̀ kò ìka ọ̀kọ̀ kílẹ̀ alára máa wò ó kò sì kọ̀ káṣọ alára ó máa fàyà. àwa láàmú ẹbẹ̀ lọ́n pọ́lọ́ ń dákun mọ́ ṣe wá níkà ó mọ́ bùn wá níkà ní tó o bá sì ṣe wá níkà tá à níkà mọ́ fà wá níkà lọ́wọ́. so ọlọ́run dákun abá bàbá wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo gbàlá ń dúpẹ́ à ń ṣàdúrà ní sirran wa jahran à ń ṣe ní kọ̀rọ̀ a sì ń ṣe ní gbangba ọlọ́run sì bá wa gbà. ìwọ tó o ṣe ọlọ́mọ ìwọ náà tó o ṣe ọlọ́mọ ìwọ tó o ṣojú ayé ọlọ́mọ hal jaza'ul ihsan illa al ihsan. ọlọ́run ò lẹ́san tí ó san fẹ́ni kankan tó sì ṣe dáadáa kọjá kó san lẹ́san dáadáa. ọlọ́run ò sì lẹ́san tí ó san fẹ́ni tó bá ń ṣe tí ò dáná ó ní tí ó san. ọlọ́run dákun san wá ní dáadáa. àwa tara bẹ́ẹ̀ aṣàdúrà fún maulana sheikhuna kamaluddin al-hadabi wa sheikhuna yusuf al-ibuaji wa sheikhuna mustapha zaglulu sanusi rahmatullahi ta'ala alayhi wa ala sheikhina muhsin edu wa sheikhina abdullatif yamuni wa sheikhina jirgis akọdu rahmatullahi ta'ala alayhi ajmain. gbogbo àwọn afáàtà akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́mọba àpamọ́ pọ̀kẹ́. naam àwa kí ẹ̀yin ọmọ ìyá wa pé àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ ọlọ́mọdé yà wá lẹ̀ gbogbo àwa tá a ti jọ wà ní ìsìn àtàwọn tí ó tún darapọ̀ mọ́ wa àtàwọn tí ó tún máa padà wò wá lẹ́yìn tá a bá sí lórí ètò ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn. ẹ rí i pé ọ̀rọ̀ tí a fẹ́ sọ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni awuyewuye èyí tí ó ń ṣẹlẹ̀ lórí Islam yìí pé Drogba gba Islam òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí àti ọ̀nà táwa mùsùlùmí máa ń gbàgbé irọ́. ẹ má jà á sọ ìsìláàmù di ẹ̀sìn àwọn òpùrọ́. àwọn kan ní pé nínú ẹ̀sìn tó kọ́kọ́ yọ̀yàn kú níbi tá ń pè ní suspicious tàbí káàrò pé nǹkan yìí ó rí báyìí tàbí kákan gbọ́. ìsìláàmù gan máa ń sọ fún wa yìí pé al-Qur'ani Ọlọ́run sọ fún wa mẹ́ pé inna as-sam'a wal-basara wal-fu'ada kullun ulaika kana anhu mas'ula. inna as-sam'a etí tá a fi ń gbọ́rọ̀ yìí wal-basara ojú tá a fi ń rí nǹkan tá ń ká yìí àti tí tá a fi ń gbọ́ wal-fu'ada àti làákàyè tá ń lò tá a fi ń de ń taari àti ń tá a gbọ́ mọ́lẹ̀. ọlọ́run wá ṣe wá lónìí àwa mùsùlùmí àyè ṣe làákàyè mọ́. gbogbo ń tá a bá ti rí pé àtá bá gbé ayé ó wò ó ayé ó rí wa ayé ó gbọ́ ń tá a fẹ́ jẹ àti ń tá a fẹ́ jẹ nìkan ló wà lọ́kàn wa a kì í ronú àlìkìyámà. ọlọ́run wá ní làákàyè wa tá a lò àtọ́jú wa tá a fi ń rí nǹkan àti ẹnu wa àbí ìríran wa nì kullun ulaik gbogbo wọn pátá kana anhu mas'ula lẹ́rù jọ lórí ẹ̀. ẹjẹ́ wo ló fẹ́ rò lórí ẹ̀ ṣe ìròyìn tó fọ́nkáyé ṣé ó dá ọ lójú. anabuwa Muhammad jẹ́ kí n kọ́kọ́ wọnú al-Qur'an ọlọ́run tó sọ fún al-Qur'an níbi kan ó ní inna ba'da dhanni ithmun apá kan nínú àbá dídá káàrò pé nǹkan ìrí báyìí al-Qur'an ní ithmun ẹ̀ṣẹ̀ ni. ngba anam Muhammad fẹ́ dá sí alayhi salatu wa salam ó ní iyyakum wa dhanna fa inna dhanna akdhabul hadith. ó lẹ́ ṣọ́ra láti máa rò pé ó jọ pé ó dàbí pé torí máa rò bẹ́ẹ̀ gan ni ó máa júwe wípé ọba onírọ́ lẹ jẹ́. nínú ọ̀rọ̀ míì tó jọ́rọ̀ anam Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní kafa bil mar'i kadhiban an yuhadditha bi kulli ma sama'a. ó tó láti fi mọ̀ pé lágbájá òpùrọ́ ni an yuhadditha bi kulli ma sama'a kó jásí pé gbogbo ohun tó bá gbọ́ báyìí ni ó mọ̀ sọ fáwọn èèyàn gbogbo ohun tó bá rí báyìí ni ó mọ̀ sọ fáwọn èèyàn. ó rí bá ní kò rí bá ní ìsìláàmù kọ́ṣọ̀n wa púpọ̀. wọ́n ń pe kíní kan ní ifsha'ul kadhibi ìmọ̀ fún irọ́ ká. ó ti mú àwa mùsùlùmí lára. a fẹ́ràn
ká máa celebrate tí ò ṣe é celebrate. Ẹnìkan gba Islam a máa celebrate ẹ̀ tá a bá gbọ́, àmọ́ báwọn kan bá fi Islam múlẹ̀ kì í bà wá nú jẹ́. Bẹ́ẹ̀ bá láwọn kan wá bẹ́ẹ̀ làwọn kan lọ. Celebration wo ní bẹ́ẹ̀ ṣe tí Drogba bá gba Islam gbogbo bọ́ọ̀lù tí ń bẹ láyé ó gba Islam ni, àbí gbogbo ayé ni ó padà gba Islam ni, ló ṣe wá ká wa lára tá a fi ń gbé tí ò sí. Ẹ bá mi mo fẹ́ wo àwọn nǹkan tá a rí hùn. Kódà àwọn tí ò yẹ kán gbé náà tún gbé, kó máa jásí pé gbogbo ìgbà ni wọ́n máa rí àwa mùsùlùmí gẹ́gẹ́ bí òpùrọ́. Dr. Muhammad Sallah ni wọ́n ló gbé ìròyìn náà wá. Kódà lára àwọn tí wọ́n gbé ìròyìn yẹn, lára àwọn péjì tí wọ́n jẹ́ péjì Islam, ó yà mí lẹ́nu wọ̀ pé ẹ̀yin ó ṣe wá gbé nǹkan tí ó wàá di irọ́ lójú ayé láwọn péjì tí wọ́n ló kọ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Kódà eléyìí tí mo fẹ́ kà yín nísìn, Islam is peace ló gbé. Ó dàbí mi yẹn ò sí lọ́dọ̀ yín. Islam is peace ló gbé. Ẹ jẹ́ n send ẹ̀ sí. Islam is peace ló gbé. Kódà Ispara TV náà ó tún gbé. Àwa mùsùlùmí Ọlọ́run nìkan ni kó ṣàánú wa. Ayé ti wá mọ̀ wá pé ẹ má mà dá wọn lóhùn, òpùrọ́ mọ̀ ni wọ́n fẹ́ràn ara púpọ̀. Ok, ti Ispara yẹn náà ni. Kílẹ̀ wí ẹni yẹn bẹ̀ tẹ́ bá ti ní ẹ̀ ó dà. Èyí tí ẹ bá mi fi èyí tí mo kọ́kọ́ wí ní síbẹ̀, ìyẹn ò tí ì nídìí. Èyí tí mo bùkátà ni Islam is peace. Ṣé yẹn bẹ lọ́dọ̀ yín? Ó ti wà lórí kíní yín. Òkè tẹ́ ẹ bá rí yẹn ẹ bá mi fi ti Ispara yẹn sí. Bí a Ispar dẹni káwa náà wo báwa mùsùlùmí bá a ṣe sọra wa dá lábùkù nínú ayé, kó wa máa dàbí pé òpùrọ́ ni wá torí pé ẹ̀sìn wa yìí a ti fẹ́ sọ ọ́ dẹ̀sìn rọ́. Inú ẹ̀sìn yìí náà láti ń rá àwọn àdífì tí wọ́n lọ kọ́pì rẹ̀ nínú Báíbù tí wọ́n gbé wá sínú Islam fún wa tá a sì gbá wọlé. Ti Ispar TV English ó ní Allahu Akbar, ó ní report that Chelsea FC ṣẹ́gẹ́tì mi nísìn, mo fẹ́ wo kíní yìí dáadáa kí n lè gbogbo dẹ̀. Okay, FC and Ivory Coast footballing legend Didier Drogba reverted to Islam. Bí wọ́n ti gbé inú náà kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. So ìyẹn lọ bẹ́ẹ̀, ṣe ti gbé síbẹ̀ ẹ rí i pé fọ́tò Didier Drogba ń bẹ ń bẹ. Wọ́n tún wá dìídì kọ́ síbẹ̀ pé Dr. Muhammad Sallah, only famous former Ivorian footballer Didier Drogba reverted to Islam. Wọ́n wá lọ ẹ wo fọ́tò tí wọ́n lò tí ó máa jọ bí pé ó gba Islam lóòótọ́. Àwa mùsùlùmí wá dàbí fool. We are fooling ourselves around the social medias. Okay, tẹ́ bá tún wá rí ti ẹlẹ́ẹ̀kejì níbi tí mo tún rí Islam is peace, òun náà tún gbé, ẹ ti rí yẹn náà, ìyẹn náà tún gbé bákan náà. Èyí tó wá burú ni pé ìròyìn yìí wá jẹ́ ròyìn ẹlẹ́jẹ̀. Dr. Sallah yẹn náà ló wá padà jẹ́ ó yé wa. Ó ní unfortunately Drogba did not embrace Islam as he himself clarified. Nevertheless, we still pray for him that the God of Jesus guide him to Islam. Ẹni tí wọ́n ló sọ ta kọ́kọ́ náà ló sọ. Ẹ wá gbọ́n tí Didier Drogba náà sọ, ẹ bá mi gbé síbẹ̀ lórí tweet ẹ̀. Ó ní this story is going viral but I haven't changed religion. Ẹ wo bórí àwa mùsùlùmí ṣe bó ṣe pẹ̀ tá a ní làákàyè láwùjọ mọ́, a ní ìnáyà Kùránì ò jọ wá lójúmọ́. Gbogbo ń tá a bá rí lọ́rọ̀ lọ́dọ̀ wa tó sì bù wá kù, ẹ dákun ojú wo làwọn èèyàn ó máa fi wo irú ẹ̀sìn bí ẹ̀sìn àwọn onírọ́. Didier Drogba only this story is going viral but I haven't changed religion. This was just me paying respect to my Muslim brothers.
I was visiting in my village a moment of togetherness, much love and blessings to all. Ó wá kọ síbẹ̀ pé who doesn't want all the blessings? Eléyìí náà ẹ ti bá mi gbé sí ọ̀rọ̀ dídé Drogba nìyẹn. Ẹ wá dákun níjọ́ wo lọ́pọlọ àwa mùsùlùmí wá tẹ̀ débi tí làákàyè wá sọnù a sì mọ kóòtù àyà wàlúkúrá ni in ja'akum fasikum binaba'in ó dùn lẹ́nu wa púpọ̀ pé tí wọ́n bá mú ròyìn kan wá bá yín tabayyanu ẹ kọ́kọ́ ṣèwádìí an tusibu qawman bi jahala kó má lọ dá sí wípé ní ẹ kàn lọ họ́ ti àwọn kan lórí àìmọ̀kan yín àti tí ò sí èyí tá a ṣe yìí nísìn yóò họ́ ti ẹnìyẹn bì kan lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn rẹ̀ tó láwọn ẹni ó ti máa dá láàmú pé ṣé lóòótọ́ ni ó bí kóun náà bọ́ ta pé àwọn pé kò jẹ́ kò lè ó lẹ́kọ̀ọ́ ó yẹ kó búùṣì tiwa ni ṣé tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ìsìláàmù ó ń ru eléyìí pé ìsìláàmù tí mi ò gbà tí wọ́n ń parọ́ káàkiri ayé ó sì ti mọ́ wa lára bẹ́ẹ̀ àìmọye èèyàn la máa gbé sórí ẹ̀ wọ́n á ló gba ìsìláàmù nígbà tẹ́ ẹ bá gbọ́ wọ́n á ní kò rí bẹ́ẹ̀ kí ló dà wá láàmú ìgbà ìsìláàmù wọn kí ló fẹ́ dà fún ìsìláàmù wallahu yahdi man yasha ọlọ́run ló máa ń fọ̀nà mẹni tóun sínú ìsìláàmù òun ló ní mọ̀nà rẹ̀ ẹni ó bá gba alhamdulillah ẹni tí ó bá sì gba lillahi alhamd ọlọ́run ti ní man sha'a falyu'min wa man sha'a falyakfur àti wá rí i pé ní ìsìn àwùjọ àwa mùsùlùmí nílẹ̀ yorùbá àwùjọ òpùrọ́ ni àtòǹsúnnà àtòǹsúfí irọ́ ti wá jọba ibo lókùn tí ò sí irọ́ ní ìsìn àtọ̀dọ̀ ń súfí tó já sí pé ìwà ní súfí kọ́ ká ti ṣe mímọ́ láàrin èèyàn àtọlọ́run káàrin èèyàn àti ọlọ́run mọ́ sí nídọ̀tí lọ́dọ̀ ń súfí lè ní lẹ́ẹ̀tì máa gbọ́ orí ẹ̀ dàrú àbí wèrè níyìn ni lẹ́nu àwọn àfọ̀ ń súfí lẹ́ẹ̀tì máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ò dáa bó tiẹ̀ já sí pé kì í ṣe gbogbo wọn àmẹ́ tí wọ́n bá rí náà ni wọ́n fi bú súfí ẹ wo bí irọ́ ṣe gba orí social media ká lọ́dọ̀ àwọn afọ́nsún náà títí dèyí tá a sọ di celebrity lọ́wọ́ nísìn tó lẹ ẹ̀wọ̀n dé tá a rán lọ múra ẹ wo gbogbo bí irọ́ ṣe ń dùn tóun náà tún ń ṣe fáàrí àwọn tó wá ń polówó súnà ni wọ́n máa ń lọ Káàbà lọ ṣépè a máa ra àwọn ọmọ kéékèèké ńlẹ̀ lárúbáwá àdúrà ni wọ́n máa ṣe lẹ́ni àtúnṣúfì àtúnṣúnà irọ́ wa jọba lẹ́mìí wa àwa mọ̀ nǹkan kan yàtọ̀ sí rọ́mọ́ àti ẹ̀fẹ́ wádìí nǹkan orí bá ní o kò rí bá ní o kò sí tó kàn wá wá já lọ sínú alukur'an ọ̀rọ̀ yìí wà máa jẹ́ alimuslimuna wal kadhibu àwọn mùsùlùmí àti irọ́ ó gbọ́ the Muslims and the lies ẹ má jẹ́ kó sọ mùsùlùmí tí a rí pé tá a bá sọ̀rọ̀ níbì kan ọ̀rọ̀ wa ò ní tà mọ́ ọmọ aláwọn òpùrọ́ ṣàpé tẹ́lẹ̀ wọ́n ti ń bú apá stage manage ok èyí tó wá wáyé yìí kọ́ ok ṣé ẹnìkan ló wá ń stage manage ní sàbí gbogbo wa a máa fún ìròyìn tí ò rí bẹ́ẹ̀ a máa fún káàkiri ayé ẹ má sọ ìsìláàmù di ẹ̀sìn stage managing àtòǹsúfì àtòǹsúnnà torí pé àwọn tí wọ́n gbé péjì òǹsúnnà ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì gbé péjì òǹsúfì ń bẹ́ẹ̀ ìsìláàmù kọ́ wa káwádìí irọ́ ti wá rọ̀ wá lọ́rùn ká sì bá àyàn ló kọjẹ́ ó ti rọ̀ wá lọ́rùn tọ́lọ́run ò sì fẹ́ wá gbọ́n tálù Kùránì sọ kí la ń pè ní al-kadhibu irọ́ wal ikhbaru bi shay'in bi khilafi ma huwa alayhi ala wajhi ala ilmi wa ta'ammud wa iya kabira in tá ń pè ní irọ́ al-ikhbar òun náà ní ìròyìn tó ṣẹ́yọ àwọn ìròyìn tá a wá ń wí bi khilafi ma huwa alayhi tó sì yapa tó yàtọ̀ sí bí nǹkan ti rí ala wajhi ala ilmi lórí ojúlówó bí ìmọ̀ nǹkan yẹn ti wà wa ta'ammud àti bí nǹkan yẹn ṣe jẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú ẹ̀sìn Ìsìláàmù yìí wa iya kabiratun ẹ̀ṣẹ̀ tó lágbára ni tá a máa sọ pé minal kaba'ir
tá a máa ní kabairu dunub àwọn ẹ̀ṣẹ̀ tó fa ọgbà ya tọ́lọ́hún yìí máa ń fojú kékeré wò tó sì jásí pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ kan tó jásí pé ní tujiru aw tajurru sahibaha ila nar tó yẹ pé béèyàn bá bá dọ́dọ̀ Ọlọ́run yóò fà á dénú náà. Qala Allahu azza wa jalla fil Qur'an Ọlọ́run wá sọ fún wa náà Qur'an tá a bá lọ sínú suratu Nahl Quran 16 verse 105 Ọlọ́run wá jó yé wa ń bẹ̀ yìí pé innama yaftari al-kadhiba alladhina la yu'minuna bi ayati Allahi wa ulaika humul kadhibun wọ́n tọ́lọ́run wú al-Qur'an bóyá àgbàgbé ni àti wá kọ́ pàkọ́sí al-Qur'an yìí pátápátá àti ẹ̀mọ́ bí ó wà mọ́ nígbà ó jásí pé bẹ́lẹ̀ yóò bá sọ̀rọ̀ nù ń súfí orin àfáà kan ní ó fi ṣe wáàsí ẹ lọ wo ọ̀pọ̀ ń súfí àwọn gan ò mú wáàsí nínú al-Qur'an mọ́ orin àfáà kan pé àfáà kan kọ́lá sha'ir ni ó máa lò la Qur'anan wala hadithan kò ní sal Qur'an kò ní sọ̀rọ̀ ànábì yóò wá jẹ́ orin àfáà kan làfọ́ máa kọ́ ẹ lọ wòrán èyí tó pọ̀ bẹ́ẹ̀ jù nínú wọn tẹ ẹ bá dọ́dọ̀ àwọn afọ́nsún náà àdìsù nípa rẹ̀ la Qur'anan ẹ ní sábà gbọ́ Qur'ani lẹ́nu ẹlòmíì àfàwọn kankan tí wọ́n jẹ́ ẹ̀ṣà ìwé tó sì ń jófin Ọlọ́run tọ́lọ́run sọ gbogbo nǹkan fún wa ń bẹ̀ tó ní ma farratna fil kitabi min shay mi ò ṣe nǹkan kan kù nínú al-Qur'ani láì mẹ́nubà àwa ń wá nǹkan yẹn káàkiri a ní kò sínú al-Qur'an Ọlọ́run wá ní innama yaftari al-kadhiba alladhina la yu'minuna bi ayatina Ọlọ́run ní àwọn tí wọ́n máa gbé irọ́ tí wọ́n máa dàdà parọ́ alladhina la yu'minuna bi ayatina ó láwọn làwọn tí wọ́n nígbàgbọ́ nínú al-Qur'an ìwọ náà ikra hadhihi al-aya ìwọ náà káyà yìí ifta kitabak ka Qur'ani tinú ilé tiẹ̀ kó má lọ dàbí pé àwọn twist ẹni innama yaftari al-kadhiba ṣàbí ọ̀tọ̀ ni pé wọ́n parọ́ mọ́ Ọlọ́hun ọ̀tọ̀ ni pé wọ́n parọ́ mọ́ Ànábì innama alladhi yaftari al-kadhiba àwọn tí wọ́n parọ́ mọ́ Ọlọ́hun ẹ̀sùn kìíní yẹn sẹ́gbẹ́ díẹ̀ kí fọ́tò yẹn lè yọ dáadáa náà innama yaftari al-kadhiba Ọlọ́hun ní àwọn tí wọ́n máa pa irọ́ tí wọ́n sì fẹ́ràn kan fọ́nká èèyàn mẹ́ta ní parọ́ ẹni ó gbé irọ́ yẹn wá ẹni ó gbọ́ lẹ́nu rẹ̀ tó gbé ká lọ àtẹni tó gbà á òpùrọ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn kan fi lè sa kullu ma yura yuqal kìí ṣe ogbón téèyàn bá rí lèèyàn ń sọ ìyẹn ń fi hàn yí pé Ọlọ́run innama yaftari al-kadhiba dájúdájú àwọn tí wọ́n máa dáadáa parọ́ yẹn làwọn tí wọ́n já sí pé ní la yu'minuna bi ayatillah wọn nígbàgbọ́ sáwọn kìlọ̀ tó jẹ́ tó Ọlọ́run nínú al-Qur'an wọ́n á gbọ́ bí tó wá parí ọ̀rọ̀ wọn sí ó ní wa ulaika humul kadhibun ó láwọn táwí òpùrọ́ ni wọ́n ẹ dákun kí làwa mùsùlùmí lónìí suratil muslimuna kadhaba mùsùlùmí wá di professional liars al-muslimun kí la fẹ́ fi rọ́ṣẹ́ láwùjọ yìí báwo lẹ̀sìn ṣe fẹ́ wun àwọn tí wọ́n kórìíra rọ́ bẹ́ẹ̀ irọ́ wa pọ̀ òṣùpá pín sí méjì àtúnwá parọ́ yẹn débi pé àwọn scientist àtúnmọ̀ parọ́ mọ́ àwọn scientist tó wà nílé rí orúkọ scientist kan mú wá ìgbà kan làáfà kan ló ní àwọn scientist sọ yìí pé gold dáa fóbìnrin pé tọkùnrin bá ń lò àárẹ̀ kan ó máa ṣe àwa ni kó mú orúkọ ẹnìkan wá nínú àwọn scientist yẹn ó rí i pé àwọn àfa ìsìlámù ni ó mọ̀ dárúkọ tí wọn ò sínú àwọn scientist Ọlọ́run fúnra rẹ̀ approve gold fọkùnrin àtobìnrin Ọlọ́run tó wá dáa tó approve rẹ̀ nì kò mọ̀ pé àárẹ̀ kan ń bẹ lára ẹ̀ tí ó ṣe yàn ní tìtorí káwọn èèyàn má lè lo nǹkan yẹn irọ́ yẹn náà lábá débi pé bájá bá fara kàn yàn lára kò lè kírun nítorí káwọn èèyàn lè kórìíra ajá Ọlọ́run sì ní ajá tẹ́ ẹ bá kọ́ lẹ́kọ̀ọ́
tó bá pa ẹran fún yín ẹ jẹ ṣọlọ́run ò mọ̀ pé gbìn yẹn ń bẹ lára ẹ̀ abárọ̀ yẹn abáde bíi pé bí wọ́n bá bí ọmọ kìrìsìtẹ́nì mùsùlùmí ò gbọ́dọ̀ gbé torí pé irun rẹ̀ ò gbọ́dọ̀ kan lára ẹ dákun èyí tẹ̀yìn ibi iṣẹ́ kì í gbé àwa ń sọ Islam à ń sọ dirọ́ àwa ń mú racist à ń gbé wọ́bẹ̀ àìmọye rọ́ tá a pamọ́ ní Muhammad láwọn ọ̀rọ̀ tí ò da ṣèbájá yìí náà lẹ sọ fún wa wípé ajá kan ń jọ kan ó ń fẹnu túlẹ̀ létí kànga lẹ́rú ọlọ́run kan wá débẹ̀ ló wá bọ́ bàtà rẹ̀ ló bọ́ sínú kànga ló lọ́ọ́ fi bomi wá ó wá fún ajá tájá fi yó tẹ́ẹ̀sì nítorí ẹ̀ lánìyàn ó fi wà lìjẹ́ náà. ẹ̀rí mùsíbà àwọn sàhábà sì sin ajá ṣájá táwọn sàhábà sì ò kàn wọ́n lára ẹ dákun aṣọ mélòó làwọn sàhábà ní aṣọ mélòó làwọn sàhábà ní tí wọ́n máa fi pààrọ̀ aṣọ tájá òfin ní kàn wọ́n lára àwọn ajá tó ń ṣeré nu mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n tún tọ̀ síbẹ̀ tí wọ́n ò ní wọ́n mi sí kama fi sahihil Bukhari bó ti wà nù Bukhari tẹ́ ẹ sọ pé asahul kutubi ba'da kitabillah tẹ́ ẹ lóhun ló pedege jù ní gbogbo òwe tó wà láyé tá a bá yọ wá Al-Qur'ani kúrò lọ́dọ̀ àwọn àfa naam ọlọ́run wa sọ bẹ́ẹ̀ pé innama yaftaril kadhiba àwọn tí wọ́n máa ń dàda parọ́ o alladhina la yu'minuna bi ayatillah àwọn làwọn tí wọ́n nígbàgbọ́ sáwọn òfin ọlọ́run tí ń bẹ ní Al-Qur'an wọ́n nígbàgbọ́ sáwọn ìkìlọ̀ ọlọ́run wọ́n nígbàgbọ́ sáwọn ìdájọ́ ọlọ́run ó ní ulaika umul kadhibun àwọn táwí òpùrọ́ ni wọ́n àwa mùsùlùmí wá di òpùrọ́ ayé wọn wá mọ̀ nǹkan mímọ́ wa àwọn mùsùlùmí onírọ́ ni wọ́n. tún bá mi lọ sínú Al-Qur'ani Suratu Ghafir aya 28 Suratu Ghafir aya 28 chapter kílẹ̀ yìí chapter 16 ní Suratu Nahl tá a mú wá nísìn Suratu Ghafir aya 28 Ọlọ́run ní inna Allaha la yahdi man huwa musrifun kadhabun chapter kini naam so Ọlọ́run fúnra ẹ̀ ló ń bá wa wí nínú Al-Qur'ani yìí Islam yìí ṣẹ̀sìn òpùrọ́ ìjọ́ wo làwa mùsùlùmí wa donírọ́ irọ́ wa rọ̀ wá lọ́rùn tá a bá ti wá rírọ́ inú wo máa dùn a máa jó a máa celebrate ẹ̀ bí ìgbà tó já sí pé irọ́ yẹn nǹkan gidi kan ni nínú ìṣẹ̀mí wa ẹ dákun ẹnu wo la máa fi ṣe wáàsí fáwọn èèyàn nígbà tá a ti wá dòpùrọ́ kalẹ̀. Suratu Ghafir Ọlọ́run sọ ń bẹ nínú aya 28 naam Quran 40 verse 28 Ọlọ́run bá ń sọ fún wa ń bẹ nínú Quran 40 verse 28 tí ń jẹ́ Suratu Ghafir Ọlọ́run bá ń jẹ́ kwa inna Allaha la yahdi man huwa musrifun kadhabun Ọlọ́run ò ní fi ìmọ̀nà fẹ́ni tó já sí pé ní musrifun aláṣejù ni kadhabun ó tún wá jẹ́ òpùrọ́ kọ́málẹ̀ yẹn ní kadhabu irọ́ wà lára ẹ̀ bí irú èyí tó tẹ̀tẹ̀ dẹ̀wọ̀n déhùn ẹ̀rí mọ̀ bí kadhabu ni yóò sì máa pé wallahi 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 ó fẹ́ jẹ lọ́tún ó fẹ́ jẹ lọ́sì ó ti jẹ lọ́dọ̀ ó ti jẹ tọ̀tún tán ó ti gbá àwọn yìí ó tún bọ́ sọ́dọ̀ òsì ọ̀rọ̀ tó sọ lọ́dọ̀ tọ̀hún ó ní it is under duress èyí tó tún sọ lọ́hùn tó bá dọ̀la yóò tún sọ yí pé under duress léyìí tó ń fi hàn pé àtọ̀tún àtòsì ò ṣe làákàyè mi rò pé o gbọ́ àtọ̀tún àtòsì wọ́n ṣe làákàyè ẹni yóò kàn máa mú wọn yóò kàn máa lu orí wọn lọ ni títí alhamdulilayi rabbil alamin Ọlọ́run ti fi ibi tí wọ́n ti bá yín yanjú ọ̀rọ̀ lẹ̀ èmi ò rí awuyewuye kan tí kó wá tó ń sọ lórí social media yìí mọ́ ẹ má tàn wá mọ́ ẹjọ́ lọ́ọ́ pàdé ra yín lọ́hùn Ọlọ́run ò kórìíra abẹ gbogbo ẹjọ́ tẹ̀ ń rò fún wa lórí kínní yìí ti tó ẹ lọ́ọ́ rò fáwọn adájọ́ ń kóòtù yìí ṣe bí téèyàn ń lọ kì í ṣe bí téèyàn ti ń sá ẹ má tàn làákàyè wa mọ́ ẹjọ́ tẹ́ ẹ gbé kalẹ̀ yìí ti kọjá làákàyè àwa tó kù ẹ gbé e lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní tán sì mòfin
ọlọ́run ó sì tún yóò bá yín yanjú ẹ̀ lọ́hùn. ọlọ́run inna Allaha ọlọ́run tẹ́rí la yahdi man huwa musrifun kadhabun kò ní í fi ìmọ̀ náà tẹ́ pé ní musirifu ní wọ̀bìà tẹ́ pé ní tí ó jẹ́ síkùn rẹ̀ nìkan ló mọ̀ kadhabun ó tún wá jó gbólógbó òpùrọ́. tó o bá tún lọ sínú suratul hajj aya 30 ọlọ́run ní wajtanibu qawla zur ẹ sá fún ọ̀rọ̀ èké ti bà yí àwa mùsùlùmí jẹ́. ẹlòmíì ó máa rí i pé lágbájá yìí ó ń parọ́ ni lórí social media wọ́n sì tún máa pè é wọ́n sì máa tàn án la ilaha illallah tẹ́mi ó bá tún wá pè wọ́n máa pè wọ́n máa tàn án. ọlọ́ndẹ ni wajtanibu qawla zur ẹ jìnnà sí ọ̀rọ̀ èké torí pé sahibu zur ẹni tí ń bá ń jẹ́rìí èké la yadkhulul janna kò lè wà aljanna torí pé yóò bá tàwọn nǹkan jẹ́ láyé ó mọ̀ pé bí nǹkan ti rí rèé. ṣẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń jà lórí kínní gbogbo yín lẹ́wà létí kòtò náà bá dísù ànábì ti wí torí pé ẹnu ẹnìkan ó dùn ju tẹnìkan lọ ẹ̀yin sì ti dájọ́ ẹ jẹ́ fẹjọ́ lẹ̀ fáwọn tó lẹ́jọ́. aya mi nù tó bá lọ sínú súrátù Zumar aya 32 ọlọ́ni faman adhlamu mimman kadhaba ala Allahi wa kadhaba bis-sidqi idh ja'ahu ọlọ́ni tálẹ́ni tó fi ń ṣe àbòsí tó ẹnìkan tó jáde mi ní kadhaba ala Allah ó parọ́ mọ́ Ọlọ́hun ẹ mọ̀ pé rọ́ọ̀lẹ́ pamọ́ Ọlọ́hun pé lágbájá gba Islam torí pé Ọlọ́hun ní fún yàn ní Islam ìtọ́lọ́hun ò fún yàn tẹ́lẹ̀ Ọlọ́hun ti fún ẹ parọ́ mọ́ Ọlọ́hun ní pé Ọlọ́hun ti fi ìmọ̀ náà Islam sínú gbáyà Drogba ó ti wá gba Islam nísìn ẹ sì fi da orí social media rú tẹ́niyẹn wá jáde tó ní kò rí bẹ́ẹ̀ ṣẹ́rí pé ẹ̀ mọ̀ ń tẹ̀ ń ṣe. ẹlòmíì tó bá ti rí nǹkan share ni nǹkan yẹn dá o nǹkan ni ò dá o wọn love share ẹ máa bá wa share ètò yìí ẹjọ́ ó dé ti gbọ́ àwọn èèyàn sórí bí wọn náà ṣe share yẹn masulun ọlọ́run máa béèrè lọ́wọ́ ẹ̀ ṣe o ní verification kò tó share báwọn èèyàn wọ́n ṣe ń share lẹ́ṣọ̀ wa yìí tó àwọn nǹkan wọ́n ní ẹ̀fà báyìí wò láyé lórí social media wọ́n download ẹ̀ ni torí pé kẹ́ ẹ mọ̀ káwọn ń wò kí láǹfààní wáàsí téèyàn ń ṣe táwọn èèyàn ò lè tọ́jú ẹ̀ pamọ́ nítorí ọ̀la. ẹ wo wáàsí táwọn Sheikh Adama ti ṣe kọjá lọ àwọn Sheikh Kamal ni wọ́n ń play ní ìsìn ló ń tuntun lọ́wọ́ yìí. bàbá wa Mudirul Markaz ẹ wo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ ọdún mẹ́wàá ọdún mẹ́jọ ọdún kan ọdún méjì tẹ́ ẹ bá tún gbé sí ní ìsìn wáàsí àwọn tó ń pariwo látijọ́ yóò ní wúlò mọ́. tẹ́ ẹ máa wò gbá ẹ wò gbà tí bàbá yìí ti wá sọ̀rọ̀ yìí gbogbo èyí táwa ń sọ lẹ́ni tá à ń ṣe pé tá à ń búlì tá à ń dìfín tá à ń sọ tí ò dáa tá à ń múra kákáká yìí ṣé wọ́n lè plé ẹ̀ lọ́la káwọn èèyàn rí mọ̀nà lára ẹ̀ ṣé wọ́n lè plé rẹ̀ lọ́la kéèyàn rí mọ̀nà lára ẹ̀ ṣé ẹ rí ẹni tó bá ṣe tawba kò gbọ́dọ̀ nífọ̀kànbalẹ̀ pọ́lọ́n ti dáríjì wọn o ó yẹ kó sì máa sunkún ni o èyí tó lọ́n ṣe tawba ni kò sí tawba kan nínú ọ̀rọ̀ ẹ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ tí wọ́n fi gbé ẹ lọ ẹ̀wọ̀n ó sì tún ń parọ́ pọ́rọ̀ ẹlòmíì náà fi gbé ẹ lọ ba'da ruju'ika minal Kaaba lẹ́yìn tó dé láti Kaaba torí kéèsì tó gbé lọ kóòtù èmi ní kọ́pì ẹ̀ tó gbé lọ ẹ̀wọ̀n èmi ní kọ́pì ẹ̀ lọ́wọ́ kò tiẹ̀ sórúkọ ẹni tí wọ́n ń dá yẹn nínú kéèsì yẹn rárá ìwọ náà sì tún dé o tún parọ́ irọ́ wa rọ mùsùlùmí lọ́rùn àtúnṣúfi àtúnṣúnà ẹlòmíràn máa pe àwọn èèyàn láti lù wọ́n jìbìtì láwọn ọ̀rọ̀ tí ò dáa ọlọ́run wa ní tálẹ́ni tó fi ń jẹ́ alábòsí tó ẹnìkan kazaba ala Allah tó ń parọ́ mọ́ Ọlọ́hun ó ń fọlọ́hun parọ́ torí tó bá ti ń fọlọ́hun jẹ́rìí ó ń parọ́ mọ́ Ọlọ́hun ní lórí irọ́ rẹ̀ wa kadhaba bis-sidqi idh ja'ahu ń bò ó tún rò títọ́ ó tún pè nírọ́ ó tún mọ̀ pé nǹkan yìí òótọ́ ni ó tún pè nírọ́ ẹ jẹ́ kí n yà ń bì kan ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tí Yusuf Adégúnwà sọ gbogbo ẹ̀kọ́ ló lè jẹ́rọ̀ o tí Yusuf Adépọ̀jù sọ gbogbo èyí tádégúnwà náà sì ń sọ kọ́ ló lè jẹ́rọ̀ o ẹ rí òótọ́ ní ọ̀tún ẹ sì rí irọ́
náà ló sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí lọ́tún àtòsí. èyí tó wá burú ni pé a wà máa fi èyí tẹ́nìkan sọ tó jọ irọ́ lọ́dọ̀ wa rí a ní fi jọ́ọ̀jì òótọ́ rẹ̀ bẹ́ẹ̀ kò lóòótọ́. ibi tọ́rọ̀ wa ti kú ta gbọ́dọ̀ ṣọ́ra nu. tá a bá wá róòótọ́ a gbọ́dọ̀ pín nírọ́. a gbọ́dọ̀ pín nírọ́. ó ní wa kadhaba bis-sidqi idh ja'ahu èèyàn tún wá rò títọ́ ó tún pín nírọ́. Ọlọ́run ní irú èèyàn bẹ́ẹ̀ tí irọ́ bá dọ́dọ̀ ẹ̀ alábòsí ayé ọ̀run ni. ẹ rí i pé ẹni tó bá fẹ́ràn Adégúnwà púpọ̀ tí fẹ́ yẹn pọ̀ gan tí èyí bá ṣẹni tó lè kó rẹ̀ ń jánu tó bá rí pé ó kù síbì kan ìfẹ́ òní yóò lè wí. bẹ́ẹ̀ náà lẹ́ni ó fẹ́ràn tọ̀hún bí ẹ bá parọ́ ìfẹ́ ọmọ ní náà Mashallah bó ṣe rí gangan lẹ́sọ yẹn. bá a sì ṣe wà yìí gbogbo wa tá a jọ nílà káyè lọ́tún lọ́sì la mọ ìrọ́nú ọ̀rọ̀ wọn àtòótọ́. àmọ́ nítorí pé a fẹ́ràn tọ̀hún à ń gbàgbé Mashallah àwa pẹ̀lú yín nígbà táwọn èèyàn tó ń fi kápítẹ́nì lọ́kàn balẹ̀ pé ó ti jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ Jamiu tóun náà sì mọ̀ pé wọ́n ń tan òun ni torí pé ìyá Jamiu kọ́ ló gbé lọ ẹ̀hún wọn ó gbá àwọn kan pẹ̀lú owó ni ọ̀rọ̀ Jamiu ò sínú tó gbé lọ ẹ̀wọ̀n wọ́n wá ń tàn òun náà tún ń ṣe fídíò ẹni tó yẹ kó bọ́ sínú yàrá ń bì kan kó sì máa ní astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa wa atubu ilayk. Anabi Ibrahim kọ́ Kaaba tán o ó tún ní Rabbana taqabbal minna al-kullu man hajja yataqabbal Allahu minhu ṣé o gbẹ́ntó lọ sí ayé lọ́wọ́ ń gbà lọ́wọ́ ṣé o gbẹ́ntó lọ́wọ́ múra lọ́wọ́ ń gbà lọ́wọ́ ẹni ó dé tí ó wò pé Ọlọ́run báwọn kan ti sọ nǹkan kò sí tí wọ́n lè sọ èmi mo kó ẹ̀gbin bára mi kó wá kọjú sọ́lọ́ wọn bá rẹ̀ fi gurufatihi sirran nínú yàrá rẹ̀ ní kọ̀rọ̀ òun náà tún wá ń bọ́ ta ó dẹ̀ tún ń sọ̀rọ̀ ṣé wọ́n sọ fún ẹ pé bí yẹn bá ti dé láti Mẹ́kà àwọn kọ́ ni pé tá a bá ní ká wo sharia Islam umura yẹn ò nítumọ̀ torí pé mani ajá ẹni tó bá lọ sí ájì ni fala rafatha tí ó sọ̀sọ́kù sọ mbẹ́ wala fusuqa tí ó lọ wù apòkí wala jidal tí ó lọ jiyàn lọ́hùn kọjú rafatha lóòótọ́ wọn a máa lo rọ́fùsù kéèyàn súnmọ́bìnrin rọ́fùsù wọn a máa lo fáwọn ọ̀rọ̀ tí ó dá rọ́fùsù likawul ẹni ó lọ Káàbà tí ń ṣépè tó ní wọlá alẹ́ yìí tó sì já sí pé àyàdúrà ni ẹ mú bi tá nàbì ti lọ́ọ́ ṣépè ń bẹ̀ wá káfí wá jọ́jì súnà ìyẹn fúnra ẹ ti kọ́kọ́ sọ pọ́lọ́ man hajja wala rafatha wala jidala fil hajj fala thima alayhi ẹni yẹn ni ò lẹ́ṣẹ̀ o ẹni yẹn ò dáràn àmọ́ wọn tó lọ bẹ̀ wá lọ́n ṣe pé Ọlọ́run búra ṣé Káàbà ni ó wàá jẹ́rìí ẹ̀ níwájú Ọlọ́run ni ṣé Káàbà lè jẹ́rìí èèyàn níwájú Ọlọ́run Káàbà tí Umaru débẹ̀ tó dédé Hajarul Aswad tó ní inni a'lamu annaka hajarun la tadurru wa la tanfa sórí wo òkúta yìí mo mọ̀ pé ó nínira tó lè kó bá mi ó sì láǹfààní tó lè ṣe fún mi walawla anni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yuqabbiluka ma qabbaltuk tí ìbá ṣe pé mo rí ànábì kó fẹnu kò ẹni àmì ò ní báyàn dán o torí pé tí Lárúbáwá bá nífẹ̀ẹ́ nǹkan ni wọ́n máa ń kíìsì ẹ̀ ká nǹkan yìí fálù lọ́dọ̀ àwọn. yàrá ilé Káàbà lẹ́ ń wò lọ́kàn yìí òun ni mò ń wò yìí ṣe ń tọ́lọ̀ ní ká lọ ṣe ń bẹ̀ nìyẹn àwa máa ń tà ń ṣe mọ́ ó bá rọ́ ń sún fíìmù náà dandandan Káàbà ó bá rẹ́ lómi náà kò ní ṣe nǹkan gidi mo ti ṣe tàwátà mo ti ṣe tàwá fún alwida mo ti dágbére o mo tún wá padà wá ṣé lábẹ́ ṣàríà ńgbà tó ti dágbére ó yẹ kó padà síbẹ̀ torí pé o fẹ́ lọ ṣépè ṣe bẹ́ẹ̀ ni kéwọ́ sí lẹ́kọ̀ọ́ sí nímọ̀ ìyẹn alábòsílẹ̀ yìí hùn alukurani tún sọ fún wa ní suratu Zariyat ayé ẹlẹ́kẹwàá ó ní kutila al-kharrasun ìbínú Ọlọ́run tó mọ̀ ní agbára egun rẹ̀ yóò máa jẹ́ táwọn òpùrọ́ ẹ̀yin tẹ́ ń purọ́ lórí social media ìntẹ́rì tẹ́ máa sọ tẹ́ máa ṣí ẹ̀rọ tẹ́ máa lọ́ọ̀fù irọ́ tẹ́ máa láìkì irọ́ kutila al-kharrasun ẹ mà ti dáràn lọ́dọ̀ Ọlọ́run
àwọn èèyàn ń parọ́ ẹ̀ ń ṣí ẹ̀rẹ̀ nítorí ìfẹ́ tẹ́ ní sí wọn ẹ̀ ronú àlìkíyàmẹ̀ tẹ̀yìn àtọlọ́hun yín láwọn tí ò lè fún yín ní kọ́kọ́rọ́ àlìjẹ́nnà tí wọ́n sì lè fún yín kọ́kọ́rọ́ náà ọlọ́ni kutila al-kharrasun gbogbo òpùrọ́ láyé ayé wọn bàjẹ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ naam tó bá tún lọ sínú súratu nur aya 27 ọlọ́run tún sọ ń bẹ̀ pé ala la'natullahi ala al-kadhibin ìyẹn ló jọ kún ẹnu gbogbo wa nísìnyí lórí ìrántí la'natullahi ala al-kadhibin irọ́ lòun fúnra rẹ̀ sì ń pa yóò tún máa ní la'natullahi ala al-kadhibin ègún kó máa bó purọ́ ó gbàgbé pọ́lọ̀ ń fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó kàn ń bọ́lọ̀ ń rìpíìtì ẹni kì í sọ̀rọ̀ rẹ̀ wa fil hadithi nabawi já wa lọ sínú ọ̀rọ̀ anabi muhammad anabi wa jẹ́ àmà pé ayatul munafiki thalathun àmì téyìn ó máa fi dá munafiki mọ̀ àmì mẹ́ta ni munafiki idha haddatha kadhaba tó bá sọ̀rọ̀ kalẹ̀ báyìí ìrọ̀lẹ́ padà bá ń bẹ̀ wa idha wa'ada akhlafa tó bá sì ṣàdéhùn ẹ rí i pé yóò yapa àdéhùn yẹn kò ní lè mú iṣẹ́ wa idha tumina khana tí wọ́n bá fi tó bá ní kó bá wọn mójútó nǹkan yóò jàǹbá wọn lórí nǹkan yẹn tọ́lọ̀ bá ní àmì tí wọ́n fi dá mùnáfíkí mọ̀ tọ́lọ̀ ń dẹ̀ sọ fún anu Kùránì pé innal munafiqina fi darkil asfali minan nar àwọn mùnáfíkí ìsàlẹ̀ náà ni wọ́n wà tọ́wọ́ alámì téèyàn lè fi dá wọn mọ̀ ní pé haddatha kadhaba tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa idha wa'ada akhlafa tó bá ṣàdéhùn kò ní mú iṣẹ́ mọ́ yóò wá àwáwí tí ò dáa yóò wá nǹkan tí ò ní túmọ̀ tí ó fi ṣàwáwí wa idha tumina khana tí wọ́n bá ní ẹ bá wa mójútó kínní yóò sì jàǹbá lórí ẹ̀ wọn à ní rí nǹkan ni wọn à ní rójú tu ẹ̀ naam Sahihu Muslim láti wá rádìíthì hùn jẹ́ ká wá bèè lọ́dọ̀ ara wa pé uqubatul kadhibi fi dunya ìyàwó ni ó bá òpùrọ́ láyé òpùrọ́ máa jìyà láyé kó tó kú o òpùrọ́ máa jìyà láyé kó tó kú aláwọ̀kọ́ ìyà tí ó jẹ in'idamu raha wal amni kò ní nísinmi kò sì ní nífọ̀kànbalẹ̀ ìlọ́wòrán wo báwọn yẹn ṣe ń sáré káàkiri lórí tí ò nítumọ̀ àwọn ọ̀rọ̀ táyé ń sọ fún wa pé kò ní meaning is meaningless less case so get me sin invalid tó wá di pé wàhálà wa tó báyìí ẹni tí ń bá ń jẹ́ òpùrọ́ kódà láwa mùsùlùmí àtòǹsúfì àtòǹsúnnà ẹni ìdáàmú raha wal amni kò ní sísinmi kò ní sí fọkànbalẹ̀ fún wa adamu shu'uri bitumahanina kódà yóò máa fíìlì ìtì gbígbóná àìnífọkànbalẹ̀ nínú ọkàn ẹ lọ wo àwọn tí wọ́n ń jà yìí tí wọ́n ń rojọ́ fún wa fáyé yìí tẹ́ bá wo àwọn méjèèjì ìṣesí ẹnìkan ti yàtọ̀ nínú àwọn méjèèjì ẹnìkan ti rù mi ò sọ pé èèyàn báyìí ẹnìkan ti rù nínú àwọn méjèèjì torí pé kò sóhun mi ò wá mọlúwa rẹ̀ ọlọ́run ló mọ̀ ẹni bá wá rọrùn sùn nínú wọn ló mọ̀ ẹni tí ó sì rọrùn sùn kódà nínú àwọn méjèèjì ẹ rí gbé lágbájá nǹkan ṣe tẹ́ mọ̀ pé eléyìí nǹkan ṣe kẹ́ẹ̀tì ẹjọ́ máa wò wọ́n lórí fídíò aṣọ báyìí lẹ́ẹ̀rí mi tí ó fi gbéra tẹ́ bá wà pé nǹkan ti ṣe eléyìí ẹni ìdààmú raha wal amni òpùrọ́ ni kò ní nísinmi kò sì ní ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ làwọn kan máa parọ́ mọ́ ìyàwó wọn o ìwọ ìyàwó tí máa parọ́ mọ́ ọkọ tí ń parọ́ mọ́ ìyàwó bàbá tí ń parọ́ mọ́ ọmọ tí ń parọ́ mọ́ bàbá rẹ̀ ọ̀gá tí ń parọ́ mọ́ ọmọ iṣẹ́ tí ń parọ́ mọ́ gà ìdààmú raha látàyè yìí ló ti dẹni tí ò ní padà nísinmi o sì ní nífọ̀kànbalẹ̀ já lọ wo àdísù tó sọ bẹ́ẹ̀ nínú súnánù Tirmidhi ani abi alhawra as-Sa'di òun ló jóyọ pé qultu lil Hasan bun Ali radiyallahu anhu mo sọ fún Hasan ọmọ Ali pé ma hafista min rasulillah kí ni wọ́n ti ẹ̀ ṣọ́ lọ́dọ̀ ànábì kí ló ṣọ́ lọ́dọ̀ rẹ̀ ṣàpètí yẹn bá ń bá yẹn lò ó ṣáà gbọ́dọ̀ ní nǹkan kan tó ṣọ́ lọ́ra rẹ̀ qala hafistu min rasulillah ó ní tóun mójútó lọ́dọ̀ ànábì ni pé da' ma yaribuk ila ma la yaribuk fa inna as-sidqa tuma'nina wa inna al-kadhiba riba
ó ní tó ń sọ lọ́dọ̀ ànábì ni pé dá ma yaribuki ila ma la yaribuki, fi tí ó dá ọ lójú lẹ̀ yá mú tó dá ọ lójú dání. In tó bá ti ń ṣe iyèméjì lérí ẹ̀ pátì, yá dúró lórí in tó dá ẹ lójú. Tí nǹkan bá dá yẹn lójú, bàbá Musulumi Markaz ó dá wọn lójú pa Ànábì Ìsá ò ní padà wá mọ́, wọ́n sì dúró lórí ẹ̀. ṣé ẹ rí ẹni tí ò dá lójú tó dá sí ẹni bó tẹ́ lẹ́ni ní ìsìn àwa ń búra wa lórí social media, ẹlòmíì ó mọ fàárẹ̀ búyàn níwọ̀ tó mọ̀ tí ó pa ẹ́. Nínú àwa tá ń sọ̀rọ̀ yìí, ẹni tí ó fọ́ lójú lọ́la ń bẹ, ẹni tí ó ya wèrè lọ́la ń bẹ, ẹni tí ó sinwi lọ́la ń bẹ, ẹni tí ó ní stroke lọ́la ń bẹ. Á wà máa sọ fọlọ́npọ́lọ́ mọ́jà jẹ́ kan nú wọn. Ta ló mẹni tí nǹkan bọ̀ wá bá? Súnà ló kọ́ wa wípé la tudhhiri shamatata bi akhika, má máa fi ẹ̀rín ọ̀tá hàn sọ́mọ ìyá rẹ̀ kó ta ọ̀tá rẹ̀, kó wá máa fi àbùkù kan tó dé bá kó máa fi bú. Fa yu'afiya Allah, torí pé wọ́n ń bú ni Ọlọ́run ó padà wò ó sàn, wọ́n yẹ bùtẹ́líyàkà sórí ní tó kọlu yẹn yóò wá padà gbé e sórí ẹ̀. Ó dàbí pé mọ súnà mọ́, a kàn ń pera wa lóní súnà ni. Wallahi láàdín ẹ wo tó ń ṣẹlẹ̀ náà tó nínú àwọn méjì tó ń jà yìí, tó o bá rí ẹni tó ń bú mùdírù jù sáìdì àwọn kan ni. Ó lè jẹ́ nìkan tí wọ́n mọ̀ tí ò ní mínì tó ń bá wọn fíra ló bú wọn, àwọn àgbà tá a bá ti mú mùdírù yóò ta lára. Wàlálì Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ ó fi ó dán mùdírù wò ní, mùdírù sì páàsì, torí mùdírù ò gbà pé nìkan ní í ṣe òun. Mùdírù sì ti bẹ́ lọ́wọ́n ọba rẹ̀ lẹ̀ ti pẹ́. Màá sẹ́ndì fídíò kẹ́lẹ́ mọ̀ pé mùdírù mọ̀ pé nǹkan ń bọ̀. Bàbá ti sọ fọ́lọ́hun wípé nígbà tí nǹkan yìí bá dé, Ọlọ́run mọ̀ dá mi dára mi. Kódà a sì máa yà mí lẹ́nu gan. Bàbá ti sọ fọ́lọ́hun sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàárẹ̀ yóò tó dé, Ọlọ́run o mọ̀ dá mi dára mi o, torí pé àwọn ọ̀tá ń bọ̀ o. Fídíò yẹn mo ní lọ́dọ̀ ń bí báyìí, inshallah máa sẹ́ndẹ̀ ẹ̀ sí yín. Tí bàbá ti sọ kalẹ̀ tẹ́ẹ̀tì mọ̀ gbá bàbá mọ̀ pé nǹkan bọ̀, nǹkan yẹn sì dé, Ọlọ́run sì tún gba àdúrà náà. Àwọn kan bú wọn fàárẹ̀ ṣe yẹ̀yẹ́, Ànábì náà ṣàárẹ̀, Ànábì Àyùbá ṣàárẹ̀, tẹ́ ẹ bá ní làákàyè. Àyùbá ṣàárẹ̀, mélòó ni ò ṣàárẹ̀ náà àwọn Ànábì Ọlọ́run. Àárẹ̀ ṣe wá jẹ́ tẹ́ni omi yóò wá máa sọ̀rọ̀ gbéléwòran. Ta ló sọ fún wọn pé ìwọ ò ní padà gbéléwòran dọjọ́ kú? Ìwọ ò mọ̀ yí pé àárẹ̀ máa ń sọ̀yàn dẹni Ọlọ́run ni. Tá a bá fẹ́ promote àwọn ẹni Ọlọ́run tán yányán, á fún wọn ní àárẹ̀ ni. Àárẹ̀ yẹn láwàá gbé kò wọn, tá a fi wá wò pé àwọn ilé wọ̀nyí ìmánì wọn yìí àfi ká tún promote wọn. Ṣùgbọ́n Ọlọ́run dákun bá wa ṣàlékún àlàáfíà fún bàbá Musulumi Markaz. Ọlọ́run dákun, bàbá ti sọ pé Kánpé ni mo wà, bàbá sì wà ní Kánpé, ọ̀tá ò sì ní rórun sùn, ọ̀tá àwọn ò sì ní rí sinmi. Mi ò láǹfààní kí n inshallah tí n bá ti rí fídíò yẹn màá send ẹ̀ sí engineer pẹ̀lú bí tí bàbá ti bẹ lọ́hùn. Tá bá sì rẹ̀ ń tó rí, bàbá rẹ̀ èèyàn tó ní lọ́dọ̀ kọ́ bá wa send ẹ̀ sọ́dọ̀ engineer. Inshallah mọ̀ pé fídíò yẹn wà, àmọ́ mi ò lè láǹfààní àti rí báyìí. Ṣẹ́gẹ́tì mi nísìn fídíò yẹn wà lórí fóònù mi, so inshallah ó dẹ̀ wà lórí wọ́ọ̀lù mi náà. So naam, òpùrọ́ kì í nísìmí. Àdìsù tá a mú wáyé ó ní fa inna sidqa tumahnina, sórí kéèyàn máa sòótọ́ a máa fi hàn lọ́kàn balẹ̀ o. Tó o bá sì wà àwọn méjì tí wọ́n ń bára wọn fa wàrà, ọkàn ẹnìkan balẹ̀ jura wọn lọ. Wa innal kadhiba riba, kéèyàn máa parọ́ ìdààmú ni ó kóbá, kò ní nísìmí. Sahihul Albani fi Sahih Tirmidhi, tabaloka hadith 2518, tabaloka al-Irwa, tabaloka hadith 2074. Torí pé irọ́ yìí ṣe ìwà mùsùlùmí. Àwa mùsùlùmí wa di òpùrọ́ kò wá jọ wá lójúmọ́, a sì tó máa búra àmọ́ ní wa Rabbil Kaaba. Ẹlẹ́ẹ̀kejì nínú tí ó da òpùrọ́ láàmú, al-kadhibu yu'di ila maradil qalbi. Irọ́ máa ń sọ èèyàn di aláàárẹ̀ ọkàn, yóò ní heart attack.
wal qalbul marid la yash'uru bil itminan ọkàn aláàárẹ̀ ẹ̀ ní fọkànbalẹ̀ wasakina àárẹ̀ ò sì ní balẹ̀. ìyẹn la rí nínú alukur'an tá a bá ka suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹjọ dáyé ẹlẹ́ẹ̀kẹwàá níbi ọlọ́run ti sọ wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin. àwọn kẹ́ńbẹ́ o ẹ̀ẹ́mẹ̀rin nínú àwòrán ara wọn ẹ̀ẹ́mẹ̀rin nínú ìṣesí ara wọn wọ́n máa sọ lẹ́nu pé ní ọlọ́run la wọn. wa ma hum wa bil yawmil akhir àwọn gbọ́ ọlọ́run gbọ́ wọn gbọ́jọ́ kẹ́yìn gbọ́ ọlọ́run ní wa ma hum bimu'minin wọ́n sì nígbàgbọ́ kán nínú ọlọ́run. ama yukhadi'una Allaha walladhina amanu àwọn ó máa ṣe bí ẹni ń tan ọlọ́run àtàwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run. wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ọlọ́run ní wọ́n tán ní kankan kọjá pé wọ́n ń tan ara wọn àmọ́ kò yé wọn. ọlọ́run wá ní fi kulubihim maradun àárẹ̀ tí ń bẹ nínú ọkàn wọn àárẹ̀ àìnísinmi. fazadahumullahu marada ọlọ́run wá ń fi kún àárẹ̀ yẹn ó máa pọ̀ sí onírọ́ ó máa purọ́ sí ọkàn rẹ̀ ó máa balẹ̀ sí. walahum adhabun alim ọlọ́run ni wọ́n wàá jẹ ìyà tó ní agbára ìyà ó ń ta mí ó ń ro mí tọ́lọ́run bá fi lè níyà kan bẹ ìyà ó ń ta mí ó ń ro mí ó ju gbélé wòran lọ o. tó bá ń sọ pé nìkan gbélé wòran ìyà ń ta mí ń ro mí ó ju gbélé wòran lọ o. àárẹ̀ lásán ni gbélé wòran o kìí ṣe ìyà ọlọ́run o àdánwò ni o. lanabluwannakum bishay'in àmọ́ máa dán yín wò pẹ̀lú nǹkan kan níbi kan ó ní ata na'lamal mujahidin tá a fi mẹ́ntó ń ṣe tiwa wa nablu akhbarakum a sì jẹ́ káyé gbúrò yín. wo tí mudiru bá dé la ilaha illallah ayé ò gbọ́. ìyẹn ni fídíò yẹn ṣe wù mí ó wù mí kí n rí kí n wo lè jẹ́ bí ní wa. naam ayé alukur'ani kan nìyẹn sọkọlọ́n kó ṣíjú àánú wa ká lè mọ báwa mùsùlùmí ṣe wá di òpùrọ́ nínú ayé tá à ń fi rọ́ báyé jẹ́. ibi tí bàbá yẹn fi ń sọ pé ta ni mo fẹ́ gbé ọ̀rọ̀ ara mi lọ bá ṣé ọ̀rẹ́ kan tí ó máa dà mí àbọ̀ta ọ̀tá kan tí ó máa fínà mọ́ mi. fídíò yẹn wọ́n wọṣọ green báyìí mo níbọn mi ò lè ráyè wò. náà nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ó bá la òpùrọ́ nù. ẹlẹ́ẹ̀kẹta alikẹ́dìbò yunkisu rizqa irọ́ a máa dín arísìkí ẹ̀dá kù wayubhikul baraka a dẹ̀ máa pa àlùbáríkà rẹ̀ nù ara èèyàn. ẹ lọ́wọ́ àwọn tó ń purọ́ yẹn èmi ò máa rò pé yẹn ńlá lòun gbogbo ayé ló sì mọ̀ pé yẹn yẹpẹrẹ ni. dáa òun bóun ṣe wà yìí bóun ṣe tó nú ayé yìí lẹ́ni tí ò tó nǹkan kan nínú ọkàn àwọn èèyàn kò tó nǹkan kan. irọ́ a máa dín arísìkí kù ìjẹ́ ẹ̀mú a máa dínkù ìwọ ni wọ́n máa rò pé ń pọ̀ wayumhikul baraka yóò sì máa ha àlùbáríkà yóò ha kú omi. ló fi jásí pé ní àfọwọ́ al-Asbahani nínú àdìfù kan tí wọ́n gbọ́ lọ́dọ̀ àfọwọ́ Abu Hurairah kọlọ̀mbà wa yọ́nú sí wọn. wọ́n ní birrul walidayni yazidu fil umur ìmọ̀ tọ́jú ìyá àti bàbá ó máa ń jẹ́ kí ìgbésí ayé ọmọ ó dáa kì í ṣe kó ń jẹ́ kẹ́mi gùn. a máa lékún ìní ayé ìgbé ayé ìkó nǹkan jọ́nú ayé torí pé kì í ṣe gbẹ́ni tí ó ṣe dáadáa lẹ́mí rẹ̀ ogun. àdìsù yẹn ni pé birrul walidayni yazidu fil umur ìmọ̀ tọ́jú òbí a máa fa àlékún sínú ṣẹ̀mí ènìyàn. tá a bá ní umuru kò túmọ̀ sí pé long life àmàrà tiẹ̀ ayé tó ń ṣe yẹn náà ẹ̀mí kan ló ń ṣe ó yàtọ̀ sí túlùlù umuru. ṣògẹ́tì mi nísì ó yàtọ̀ sí mọ́nà àmàrà ni pé wọ́n fún yàn lẹ́mìí gígùn ọ̀tọ̀ ni umuru ọjọ́ orí umuru ìṣẹ̀mí umuru àti jẹ́ umuru ìlú ayé rẹ̀ yazidu fil umuru yóò máa lékún sí nínú ìgbésí ayé. wal kadhibu yunkisu rizqa irú àmà dín arísìkí kù ni. wa du'ahu yaruddul qada àdúà òun máa wọ̀ yájà pẹ̀lú kádàrá. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta al kadhibu ẹlẹ́ẹ̀kẹrin àbí
al-kadhibu sababu li ibti'adi al-malaika ìyẹn láàrin ní àfa tó máa ń sábà purọ́ tí ó mọ fọmọ rẹ̀ ṣépè fìyàwó ṣépè fẹ̀bí ṣépè ṣe mí ó rí i pé tí wọ́n fúnra ẹ̀ náà bá wo àfa yẹn ó ní rí ìmọ́lẹ̀ Ọlọ́run kan lára ẹ̀ ní ẹ lọ wo ń tà ń sọ yìí àfa kan tó máa ń sábà fẹ́ràn èpè tí ó máa ṣépè tí ó gbọ́mọ ṣépè ẹ ní rí ìmọ́lẹ̀ Ọlọ́run kí ọ̀gá ẹni Ọlọ́run lélẹ́yìí ẹ lè rí kọjá káwọn yẹn máa ní à ń gbádùn yín ẹ máa pẹ́pẹ́ wọn pẹ́pẹ́ dẹ́m wọ́n ṣe ó rí i pé àwọn ọmọ kọ́ máa àtàwọn èèyàn kéèyàn tí wọ́n máa tì í irọ́ a máa ṣokùnfà kí màláìka máa jìnnà sí yàn ẹni tí ń bá ń parọ́ àwọn màláìka ó máa sá fún wàhírí mẹ́ẹ̀ ní barakẹ́tìhìn kò sì ní rí ìbùkún ọ̀dọ̀ àwọn màláìka àìrí ìbùkún yẹn náà ló ń bí pé èèyàn ò ní lè dá dúró àfi kó máa tọrọ ń gbogbo gbà kó sì máa wábi tí ó sá sí ayé èèyàn ń dán àwọn kan náà wà tí wọ́n ń fi rọ́ ṣe nǹkan lórí kíní o tẹ́ pé táṣìírí wọn bá fẹ́ tú wọn sáré lọ gba kọ̀rọ̀ àwọn yẹn náà wà o tẹ́ pé òpùrọ́ ni wọ́n àmọ́ wọ́n gbé dáadáa síta àmọ́ kọ̀rọ̀ wọn burú àwọn ẹgbẹ́ ní sirruhum asharru min batinihim kọ̀rọ̀ wọn báyìí ó burú ju gbangba tá à ń rí lọ pé àwọn fún yàn nígbà kan wọ́n fún yàn láwọ̀ kan kọ̀rọ̀ wọn ó burú ju nǹkan mi lọ gbangba yẹn sì lọ́rọ̀ ní àwa ń wò Ọlọ́run kẹ̀rí yóò lo kọ̀rọ̀ lára pé wọ́n ń tan Ọlọ́run wọ́n ń tan àwọn mùmí nínú àwọn yẹn náà wà tó ti báyé jẹ́ ní kọ̀rọ̀ tẹ́ àwọn àmà rí wọn ní gbangba pé wọ́n máa dán wọ́n máa flex àmà rí pé èèyàn rí ni wọ́n wà lálẹ́ ẹni ibi ni wọ́n ní kọ̀rọ̀ wọ́n fi náà jó àwọn èèyàn wọ́n lu àwọn èèyàn ní jìbìtì ní kọ̀rọ̀ táṣìírí bá fẹ́ tú wọ́n sáré. Imam at-Tirmidhi rahimahullah min hadith ibn Umar radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال وإن إذا كذب العبد تباعد عنه الملائكة أو تباعد الملك عنه ميلا من نتن ما جاء به وإن إذا كذب العبد نبات يروك بقرة تباعد الملك عنه ميلا ميلك ni malaika ó fi sá fún mailik la malaika ó fi sá fún minati ni ma jahabi látara òórùn burúkú tí ó máa rùn lára rẹ̀ sáwọn màláíkà ẹ rí pé ẹ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn òpùrọ́ orí kìíní náà ẹ ní rí ìmọ́lẹ̀ àfáà tó bá jẹ́ ni Ọlọ́run kò rọrùn fún kó máa pósìtì fọ́tò ń gbogbo gbà kó lóun fi ń ṣe bùgá tí ó jásí pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nírọ̀lẹ́ fọ́tò you are in one program you are for another program ṣé àlìjẹ́nà lẹ́wà tí ń kó òbọ́sì kan ni torí pé wọ́n ṣáà ń fẹ́ kárí àwọn aṣọ iṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan ẹlòmíì ó tún wá máa fi ti ń kọ yẹn yóò fi máa po ìwéwé sáwọn èèyàn lónìí iṣẹ́ lẹ́ẹ̀fi dá àfáàmọ̀ kì í ṣe mímọ̀ mọ́ iṣẹ́ aṣọ àwọn àfáà tí wọ́n nímọ̀ ń bẹ o tí wọ́n sì báyé jẹ́ bírú Maulana Sheikhuna Adam Alfalla ẹ rí i pé wọ́n máa ṣiṣẹ́ wọ́n báyé jẹ́ wọ́n fi jáfa wọn báyé jẹ́ lọ́wọ́rú wọn bẹ́ẹ̀ tí wọ́n sì jẹ́ Sufi wọ́n fi báyé jẹ́ ẹ sì lọ́ wú àwọn ọmọ wọn náà kì í wá ṣerú wọn nìkan bẹ́ẹ̀ torí pé kálá màláìka máa sá látara òórùn rọ àìmọye irọ́ lẹ́lómi ń pa lórí social media tí yóò tún búra yóò tún ṣépè tó sì já sí pé irọ́ ni yóò tún fọmọ rẹ̀ ṣépè yóò fi ìyàwó ṣépè hadithu ní asanu àwọn àkànṣe ni wà rájìhù da'afahu naam ẹlẹ́ẹ̀karùn nínú tí ó máa bá òpùrọ́ fira alikẹ́dìbù sábàbù ibti'adi an-nas wa nufuratihim anhu a máa fa káwọn èèyàn máa sá fún yàn wọn a máa jìnnà sí wọn a sì máa sá fún ìwọ náà mú iye èèyàn tó yẹra lára rẹ̀ nítorí irọ́ àwọn òpùrọ́ lẹ́jọ́ kù
láwọn tẹ́jọ́ máa parọ́ fúnra yín ó rí pé àwọn onírọ́ àtúnyúrò alẹ́ àṣìkọ́lẹ̀ àtàkà ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ní ó dà onírọ́ ó máa ṣẹ̀rẹ̀ onírọ́ ló fi jásí pé man ta'awwada 'ala al-kadhibi wa 'urifa bi ẹni tí irọ́ bá ti wá rọ̀ lọ́rùn tí wọ́n sì mọ irọ́ mọ́ sakata an ayuni nas kò ní jẹ́ nǹkan kan lójú àwọn èèyàn mọ́ wada'ati ayhatuhu ṣẹ́rí personality ẹ̀ bó ti rí mí níwò báyìí yóò sọnù mọ́ lára ìjẹ́ yẹn báyìí fatarahu mambudha ẹ wà mẹ́rin ní rí trash ẹ mẹ́rin ní rí garbage ẹ mẹ́rin ní rí bin mambuz ẹ rí pé wọ́n pàtì òun wà ní nísìmí yóò wá jásí pé wa in qala la yusaddaq tó bá sọ̀rọ̀ wọn nígbàgbọ́ ya irọ́ ní pa wa in shaffa'a la yushaffa tó bá lọ báyàn bẹ̀bẹ̀ ń bì kan wọn ní fẹ́ gbẹ̀bẹ̀ rẹ̀ pé bí yín ọba tiẹ̀ wá báyàn wá jẹ́rù wọ. wa in khattaba la yukhattab tó bá sì ń fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ wọn ní fẹ́ bá a sọ̀rọ̀ torí pé wọ́n mà pọ̀ pùrọ́ ni. ló fi jásí pé ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní idha urifa al-insanu bil-kadhibi lam yazal لدى الناس كذابا ولو كان صادقا فإن قال لا تصغي له جلساؤه وإن ولم يسمعوا منه وإن كان ناطقا أفايني إذا عرف الإنسان بالكذب nígbà tí wọ́n bá ti mọ irọ́ mẹ́nìyàn lam yazal kò ní yẹ kò ní gbò ládà nọ́ọ̀sì lọ́dọ̀ àwọn èèyàn kadhaban ojú onírọ́ náà ni wọ́n máa fi wò ó kódà tí ń bá ń sọ òtítọ́ walau kana sadiqa kódà tó bá sọ òtítọ́ ojú òpùrọ́ ni wọ́n máa fi wò ó fa idha urifa al-insanu bil-kadhibi lam yazal ládà nọ́ọ̀sì kadhaban walau kana sadiqa tí rọ́bà ti mọ̀ọ́yàn lára táyé sì ti mọ̀ọ́mọ́ àwọn náà mọ̀ pé òpùrọ́ ni tó bá ṣe wá sí wọ́n mọ̀ pé òpùrọ́ ni tó bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ pé òpùrọ́ ni tó bá ń wí nǹkan wọ́n mọ̀ pé òpùrọ́ ni. ṣàpé àwọn àmì ń bẹnu àfọ orí social media àwọn yẹn ni ó ń ṣe dáadáa o àmẹ́gbẹ́ pọ̀ lábẹ́ rẹ̀ àwọn yẹn ń sọ. idha urifa al-insanu bil-kadhibi tán bá ti mọ irọ́ mọ́ yẹn lam yasal lada an-nas kò ní yẹ kò ní gbò lọ́dọ̀ àwọn èèyàn kadhaban onírọ́ ni ó máa jẹ́ wọ́n lè má sọ fún walau kana sadaqa kódà tó bá ń sọ òótọ́ ń gbà mí wọ́n kàtìgọ́rẹ́ òpùrọ́ mọ̀ ni. wọ́n ní fa in qala la tusghi lahu julasa'uhu tí ń bá ń wá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ń wò ó tí wọ́n sì jókòó tì la tusghi wọn ní tẹ́tí sọ̀rọ̀ ẹ̀ yẹn àwọn kan máa make it as a cruise àbíkílẹ̀ tí ń pè cruise náà lẹ́ ń pè fun wọ́n máa rí as a fun ẹlòmíà ní in fact in tó jẹ́ kóhun láìka àfáàyàn ni pé ó máa ń pa òun lẹ́rìn-ín tó ń bá kan wò ó máa ń wò pé wèrè gidi ni o wọ́n á tún júwèé ẹ̀ pé wèrè gidi làfáàyàn o wèrè làwọn èèyàn ń pè ọ́ ìwọ sì ló ń fọlẹ̀ mọ́ àwọn dẹ̀ ń pè ẹ́ ní wèrè pé wèrè ni kò sẹ́nìkan tí ò lè sọ̀rọ̀ sí òun èé ṣe wá sí ní tiẹ̀ yóò máa búyàn ní o àwọn tí wọ́n ń wò ẹ́ náà ń sọ bẹ́ẹ̀. fàyín kọ́lẹ̀ lẹ́tùsígì lahu julasa'uhu àwọn tí wọ́n jókòó tí wọ́n èé gbọ́ mọ́ wọ́n pẹ̀lẹ́ máa ní pẹ́pẹ́ dẹ̀m torí wọ́n gbọ́ tí ń wí continue you are the best wọ́n gbọ́ tí ń sọ torí pé ní walam yasma'u minhu wa in kana natiqa kódà wọn kì í tẹ́tí sí i mọ́ kódà tí ń bá ń sọ̀rọ̀ pé ó ti tún bẹ̀rẹ̀ wèrè ẹ̀ ti tún bẹ̀rẹ̀. ẹlẹ́kẹfà nínú tí ó kó bá onírọ́ al-kadhibu sababun lil-hirmani min ni'matil hidayah irọ́ a máa fa ìsọ ìdẹ̀ra ìmọ̀nà àsọdéwọ̀ máa yàn lọ́wọ́ tó bá mọ̀nà tẹ́lẹ̀ á gbà mọ̀nà kúrò lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí àyà tí mo mú wálẹ̀ kan ní Ghafir 28 wípé inna Allaha la yahdi man huwa musrifun kadhabun ọlọ́run kì í máa fi wọ̀ bí amọ̀nà kadhabu òpùrọ́ tẹ́ ẹ bá ti fẹ́ wáìnì ẹ̀ ẹgbóúnjẹ fún yóò sọ ní tí ò rí yóò sọ ní tó rí aṣáára àwọn tí wọ́n ń fóúnjẹ tara wọn lórí kìnìún
ẹlẹ́ẹ̀keje alikẹ́dìbù sábàbùn litardi min rahmatillahi ta'ala irọ́ pípa máa fa káànú ọlọ́run jìnnà sí yàn irọ́ pípa máa fa káànú ọlọ́run kó jìnnà sí ẹ wá dákun àfáà mélòó ló kù láyé tí ẹ ń ṣòkùrọ́ aláwọn èèyàn wá bá yín ẹni tí nǹkan ń ṣe tí ó sì lówó tó wá dọ́dọ̀ yín tẹ́ wá ní yóò pa àgbo 41 tàbí tẹ́ ní yóò bùkátà bíléèdì tí wọ́n fi fárí gúnugún abẹ tí wọ́n fi fá ní tẹ́ mọ̀ pé kò lè rí wọn á wá rí ẹlòmíì lọ́nú gbó wọn láwọn kan fẹ́ bá a sọ̀rọ̀ àtiwọ́ tó mú wọn lọ àtiwọ́ tó tẹ̀lé wọn orí yín jọ burú papọ̀ torí yín ò bá burú ta ló wà nínú gbó tó ju ọlọ́run tó lè bá sọ̀rọ̀ ńlé lẹ́ni nísìn àwọn àfáà mùsùlùmí ìṣesí wa ò yàtọ̀ sáwọn pastors mọ́ ó máa gbọ́ 42 prayers we are in day 1 we are in day 7 tá ń rán ọ ń ṣe bọ́lọ́hún ló ń bá sọ̀rọ̀ ṣọlọ́hún orí Facebook ló fẹ́ pè ní èyí tó tún wá burú ni pé èyí tó wá fọ́n ni ẹlòmíì tó wá jókòó sórí yàrá ẹ̀ nínú ṣíà yóò lọ àwọn ń ṣe ayélujára kúbúrà sùfín náà wá yẹ̀yẹ́ débẹ̀ ni wọ́n lè má ju mẹ́ta lọ aṣáfẹ́ bà nǹkan jẹ́ àfáà mi ń ṣàdúrà nú yàrá rẹ̀ yóò tún máa fídíò rẹ̀ tí ìṣe pé o sì ní ìjọ kan lórí social media corona ló sọ di pé ẹ ṣe àsàlátù lórí kíní online ẹni tí ò lásàlátù ń bì kankan yóò máa lóun ṣe àsàlátù lórí social media ibo la fẹ́ bẹ́lẹ̀ ìjà sí o fẹ́ ṣàdúrà ọlọ́jọ́ méje ṣebí láàrin ìwọ àtọlọ́run tó dá ẹni bẹ́ẹ̀mi ti jókòó yìí nísìn láwọn àsìkò míì nínú oṣù màá máa parí kùránì 10 kí wọ́n á gbé sórí Facebook àti parí kùránì àkọ́kọ́ o ìntàjẹ́ là ń wá wọn ọlọ́run ò sì ní í fún wa ọjọ́ díẹ̀ ni torí àwọn tí wọ́n wà ń lóyìnbó náà nísìn nǹkan rọrùn ká má wí mí wọ́n ń tiraka sẹ́ndì owó ni ẹlòmíì ò ládùúgbò àti ń ṣe nínú yàrá o nínú kọ̀rọ̀ o ẹlòmíì ò tún wá lọ sétí òkun òkun ló ń mì yìí òkun ló ń pariwo yìí òkun ló ń sọ̀rọ̀ yìí ń jọ̀wọ́ la di bẹ́ẹ̀ ẹlòmíì ò tún wá kágbàdo síwájú àgbàdo lẹ̀ ń wò yìí kọ́lọ̀ ń wọ láwọn ká àgbàdo yìí níjọ̀wọ́ la dà bẹ́ẹ̀ àwọn àfáà ti ń lo orí òkè social media wa socialite ayé wa into madness èṣù wa ń tàn wá ó ń gba ìgbàgbọ́ àtẹ̀sìn lára wa torí pé a fẹ́ ṣó alikẹ́dìbù ọlọ́run wa sọ náà Al-Qur'an Ali Imran aya 61 ó ní thumma nabtahil ọ̀ya ẹja àjọ wò káwá àjọ ṣe ibtihalu pé fanaj'alu la'natallahi 'ala al-kadhibin ká ní kí bínú ọlọ́run máa bá òpùrọ́ ìyẹn fi hàn pé káànú ọlọ́run má bá àánú ọlọ́run ó máa dèwọ̀ fòpùrọ́ ẹlẹ́ẹ̀kẹjọ fa al-kadhibu yahdi ila al-fujur irú a máa sọ ènìyàn dọ̀daràn wa sahibuhu mutawa'idun bin-nar aw mutawa'idun bin-nar ẹni tó sì ń parọ́ yẹn àdéhùn pé yóò wọná ti wà nílẹ̀ fún tá a bá lọ wo Bukhari àti Muslim nínú hadith Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu tó lánàá Nabi sọ wípé wa iyyakum wal kadhiba ẹ ṣọ́ra fún irọ́ pípa ẹ̀yin mùsùlùmí fa innal kadhiba yahdi ila al-fujur irọ́ máa ń fààyàn débi kó dọ̀daràn àwọn àfáà tó di 419 lónìí irọ́ náà bá débẹ̀ o irọ́ kéékèèké ló padà di ńláńlá o irọ́ kéékèèké ló di ńláńlá o ní ó wàá pàdé àwọn òpùrọ́ kan ní ó máa lóun fẹ́ bá wọn ṣe kinní kan àwọn ò lọ síbi kẹ́ni ó wá di pé ní ìsìn kò wá sí àfa táwọn èèyàn fẹ́ fọkàn tán mọ́ mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnìkan tí ó lóun wá bá mi rí tí ó wà ní ó ṣe nǹkan fún mi àbó ní kí n lọ mówó wá tọ́lọ̀ ń bá ní kó o pè mí tó o bá Ọlọ́run lé lára mi béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ mí kì í ṣe pé ó yẹ
nínú wọn sì lè wà lórí kíní nìsín tí n bá ní lọ́ọ́ ṣe nǹkan báyìí fa wallahi alladhi la rayba fi rabbaniyati tí ò sí èméjì nínú ìjọ Ọlọ́run Ọba rẹ̀ bó ṣe máa rí nù àmọ́ kí wá ní ẹ lọ́mọ yẹ báyìí wá lọ ṣàdúrà báyìí Ọlọ́run sì ti lo àwa náà fáìmọye nǹkan láwọn nǹkan tó lágbára pé tí pásítọ̀ mi bá ṣe wọ́n sọ̀dọ̀ Ọlọ́run èèyàn sì torí àwọn kágbádá ẹni tí ò lè dá nǹkan kan ṣe nù wọn nínú ilé wọn tí èèyàn ò bá gbádùn ẹrú Ọlọ́run kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn Ọlọ́run kó bá wò sàn jálẹ̀ wọ́n ní wọ́n sọ lẹ́ta ó ti ń súnmọ́dún méjì báyìí nísìn ẹsẹ̀ náà sì ti jẹ dáàrin méjì àwọn èèyàn ti wá gbá wọn wọ́n ti gbá wọn wọ́n ti gbá wọn wọ́n ti gbá wọn àwọn wò pé ààrẹ nìyí ń bolo gbà lọ àwọn èèyàn fún wa náà àárín náà bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe wá ní kárí pé njọ́ kan nìyẹn kí ló dé àfa òun náà ti wá gbà pé tọ́ obìnrin ó ti wá gbà fọ́lọ́hún bẹ́ẹ̀ni tọ́ jẹ́ ká àwọn láì kíní kan ló sọ òun lẹ́ta kíní kan wò bí Ọlọ́run ó wù ẹ́ sàn Ọlọ́run fẹ́ kó o súnmọ́ òun ni torí ẹ̀yin ayé lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ó dáa lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ máa fi sí afá Ọlọ́run dẹ̀ ń ṣe èèmọ̀ yẹn in tí ò gbẹ tó ti pé ọdún méjì tán ti náwó àwọn oní 150 250 tí wọ́n ti gbá wọn mi ò sọ pé kéèyàn wá bá mi ni mò ń wí o torí pé ó bá àṣẹ Ọlọ́run wallahi alazimi ẹsẹ̀ yẹn dẹ̀ ń gbẹ ó ń gbẹ látọjú yẹn tí ò sun omi mọ́ abufarianu ń jẹ́ shahid ẹrú Ọlọ́run náà inú ẹ̀ ń dùn lọ́wọ́ báyìí nísìn kọ́lọ̀ kó wá bá wa ṣàánú ẹ̀ kó jẹ́ kó rí mọ̀nà Ọlọ́run tòráyé làwọn náà ń bá kiri tẹ́lẹ̀ ayé náà ń bá kiri tẹ́lẹ̀ wọ́n á júwe ayé fún wọn ó ti wá sá káàkiri ayé àwọn ayé wa ń fi ń jẹun Ọlọ́run dákun bá wa fún arábìnrin náà lálàáfíà tó pé bá wa fún lálàáfíà tó pé wala hawla wala quwwata wala pa ní kó lálàáfíà Ọlọ́run má jẹ́ kí àlàáfíà yẹn tiẹ̀ ti dé tínú nǹkan ti ń dùn bí yẹn ṣe jẹ́ nù irọ́ làwọn àfa apàdé bíi pé àwọn èèyàn ń bẹ̀rù wọn lè wọ́dọ̀ wọn mọ́ ó ní ẹ ṣọ́ra fún irọ́ fa innal kadhiba yahdi ilal fujur torí pé irọ́ pípa máa sọ yọ́n dọ̀daràn irọ́ ló sọ ọ̀pọ̀ àwọn àfa dọ̀daràn nísìn ó ní wal fujuru yahdi ilan nar kó o wá bẹ̀rẹ̀ sí ní máa wù ọ̀daràn yẹn òun ni ó fà ẹ́ títí tí ó sọ ẹ́ dọ́mọ náà wa ma yazalu al-abdu yakdhibu wa yataharra al-kadhiba hatta yuktabu inda Allahi kadhaba ó lẹ́dẹ̀ẹ́ ènìyàn wá ní máa parọ́ tí ó sì máa tẹra mọ́rọ̀ yẹn tí ó máa múra sí hatta yuktaba inda Allahi kadhaba títí tí wọ́n fi kọ́lẹ̀ níwájú Ọlọ́run pé professional onírọ́ ni tó bá ti wá di professional lọ́dọ̀ Ọlọ́run ó ti wọ nánu ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ ibẹ̀ yẹn náà ni á dá dúró sí àwọn tí iṣẹ́ máa ṣe lára ẹ láyé tó bá tún wá di lọ́run Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ní lahum azabun halimun wà wá bá ìyà ẹlẹ́ta èrò pàdé Ọlọ́run dákun mọ́ ṣe wá ló kù rọ ṣíjú àánú wa kó o ṣe dáadáa fún wa irọ́ máa ń yọ ọmọlúwàbí kúrò lára èèyàn làfáà kan fi sọ pé wa ma shay'un idha fakkarta fihi bi adhaba lil muruhati wal jamali min al-kadhibi alladhi la khayra fihi wa ab'ada bil bahi min ar-rijali wa ma shay'un kò sí kíní kan láyé idha fakkarta fihi tó bá ronú sí bi adhabi lil muruhati wal jamali tí máa gba ìmọ́lẹ̀ lára èèyàn àti ẹwà téèyàn bá parọ́ dáyé kan kò ní sí ẹwà lára ẹ̀ mọ́ ẹwà ó sì máa gbómọ lára tó ẹ bá rí pé ó fáyìn tẹ́lẹ̀ ẹwà yóò máa yóró torí pé bàháwùlì ìlàyé ó jáde kúrò lára ẹ̀ ọmọlúwàbí ó tún tán fún ó ní kí ni nǹkan náà tíyàn lè tí ó jẹ bí náà lè kádìbì tó ju rọ́ lọ alladhi la khayra fi nírọ́ tí ò lóore nú wà á bá dàbí bahahi min ar-rijal yóò gbé ìmọ́lẹ̀ kúrò lára èèyàn
ṣé gbogbo àfáà tó mú máìkì tí ń sọ̀rọ̀ nínú ayé làwọn èèyàn ka ọ̀rọ̀ ẹ̀kún ni èmi ó kọ̀ san ní mọ́ dáa ló iṣó inú ẹ̀kú àbí ká ṣàánú mọ́ra Maulana Mudirul Markaz adama Allahu hayatahu àdúrà wọn Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún wọn kó bá wa ṣe dáadáa fún wọn Allahumma ya man shaffaita Ayuba wa kashafta durra Yaquba اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح لشيخنا حبيب الله آدم عبد الله الإلوري ولكل روح أجست عن النوم بسبب المرض ربي أرح ثم أوّن ثم اشفي كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إنا أعطينا فاتحة بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Ọlọ́run dákun bá wa ṣàlékún dáadáa fún bàbá wa bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún Ọlọ́run dákun mọ́ fi wọ́n lẹ̀ nígbà kankan wọlá kú wọlọ́ba tó ní wọn gbogbo ẹni tó bá wa ṣe àmì tó sì bá wa kàún tá a kàyé Ọlọ́run dákun aburú òní iṣẹ́ nìkankan àwa náà lọ́la la ilaha illallah suratul kawthar bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar náà gbogbo àwọn tí wọ́n wá bá wa wà lórí ètò àtàwọn tí wọ́n jáwọn olólùfẹ́ wa látòrí bàbá dáadáa bàbá àlùbáríkà bàbá wa adégùntẹ àlékún àláfíà nílùú Òṣogbo àlékún dáadáa ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn bákan náà bàbá wa alimaruf bọ́lágọdé nílùú Ọ̀yọ́ ọlọ́mọba wa ṣíjú àlú wọn bá wa ṣe dáadáa fún wọn àfáwà Sa'idu kakawa ọlọ́mọ fi wọn lẹ bẹ́ẹ̀ náà àfáwà Jamal Abubakar ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn ṣàánú oníkálukú wa kò sì ràn wá lọ́wọ́ àfáwà Bádéjọ àfáwà Abdulhakeem Mọ́rádéyọ̀ ọlọ́mọba wa pẹ̀lú wọn bí o ti mọ̀ wá náà ni kọlọmba mi ṣíjú àánú wọn kó sì má da wọn dára wọn nígbà kankan wọlá kí wọn lọba tó ní wọn ìwọ Ọlọ́run dákun má dojú tì wọn nígbà kankan lọlá la ilaha illallah wọlá kí wọn ní o lè dá gbogbo nǹkan ṣe ẹ̀dá ò lè ṣe nǹkan kan àfi tọlọmba ṣe náà Ọlọ́run dákun mọsẹ bá wa ṣe wọlá bá ti ń wí ọlọmọba àjò rí bẹ́ẹ̀ o lọlá la ilaha illallah àwa tá ń béèrè àlàáfíà Ọlọ́run ṣàlékún àlàáfíà fún wa àwa tá ń béèrè owó Ọlọ́run ṣàlékún owó fún wa àwa tá ń béèrè àìsìkì Ọlọ́run ṣàlékún àìsìkì fún wa lọ́la la ilaha illa inshallah fídíò bàbá Mudir tí mo fẹ́ play yẹn ń play ẹ̀ka tó kù lórí ètò lágbára Ọlọ́run torí Ọlọ́run ti ní mo rí kẹ́lẹ́ mọ bàbá wa pé àwọn náà ti palẹ̀ mọ́ tọ́lọ́run ti fi hàn wọ́n pé nǹkan yìí ń bọ̀ téèyàn ó fi mọ̀ pé waliyullahi ibnul waliyyi tẹ́ ẹ mọ̀ pé wòlíì ọmọ wòlíì ni bàbá kọ́lọ́mọ wa ṣíjú àánú wọn àpàrà sí ibú àpàrà sí ìgbà ọlọ́mọdé tọ́ sí wọn inú wa ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé à ń gbọ́ròyìn ayọ̀ ìròyìn ayọ̀ náà Ọlọ́run dákun mọ́ sọ́ dìbà níjẹ́ mọ́ wa lọ́la agbára jẹ́ mọ́sẹ́ èyí tá a ṣe lé ní mọ́ wí láwí náà mọ́ sì ṣe lágbọ́mọ́ insha Allahu ta'ala lásìkò díẹ̀ tí ìdàgbé mẹ́fà á fẹ́ gba ìpè wọlé so kọ́lọ́n kó dákun kó ràn wá lọ́wọ́ bóyá wa tá a fẹ́ dá sí tò so kọ́lọ́n dá sí ọ̀rọ̀ gbèsè ayé wa náà so program yìí náà àwa náà tí à ń dá sí Ọlọ́run bá dá sọ̀rọ̀ gbèsè ayé wa gbogbo ibi tọ́rọ̀ wa kù sí Ọlọ́run dákun bá wa túnbẹ̀ ṣe ibi tí àwa náà ń fẹ́ gbogbo táwa náà gbígbà lérò Ọlọ́run dákun mọ́sá ìṣe fún wa lọ́la la ilaha illallah nísìnyí á ṣe orí òkú sílẹ̀ yóò máa jẹ́ +234 90 999 41234 so àmọ́ tí kinní yẹn bá ti wọlé màá fẹ́ kẹ́ play ẹ̀ káwa náà jọ gbọ́ kẹ́ lè mọ ìpalẹ̀ mọ́ bàbá fún tó dé so kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa a máa fi eléyìí ṣàdúrà fẹ́yìn ọmọ ìyá bàbá wa Abdulaziz Abdulwahab Alaba ọlọ́mọba wa ṣíjú àánú òye kó bá wa ṣe dáadáa fún wọn kó sì ràn yín lọ́wọ́ lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kan ṣe Ọlọ́run
lọ́la la ilaha illallah. Bákan náà àfa wa Ayub bàbá wa Ayub Adégbìtẹ́ ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn ọlọ́mọ fi wọn lẹ̀. Bàbá wa Alioye ọlọ́mọba wa ṣíjú àánú wòye o. Àfa wa Ọlálékan Bákàrè ọlọ́run ò ní fi yín lẹ̀ nígbà kankan lọ́la la ilaha illallah. Bákan náà àfa wa Abdulateef Bùsáyọ̀ Jẹ́gẹ́dẹ́ ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Ọlátúnjí Ahmed ọlọ́run ò ní fi yín lẹ̀. Àkàndé Ọ̀pọ̀ọlá ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Bákan náà Àjà wa Àbíkẹ́ Rímí ọlọ́mọba wa ṣàlékún dáadáa kó sì má fi yín lẹ̀ nígbà kankan. Bákan náà Àjà wa Aramide Abdulkareem ọlọ́mọba wa ṣíjú àánú wòye kó sì bá wa ṣe dáadáa fún yín, kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kárí gbogbo àwọn tá a jọ wà ní lórí ètò ọlọ́mọba wa ṣe dáadáa fún oníkálukú wa lọ́la la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bákan náà Prince Aláwọ̀ Abdulhakeem ọlọ́run ní fi yín lẹ̀. Àyìnà Adésàyà ọlọ́mọba wa ṣe dáadáa fún Imam Abdulfatah Zakariya ọlọ́mọ fi yín lẹ̀ nígbà kankan. Àkànní ọlọ́run wa Allahu akbar Allahu akbar. Bàbá tá ń jẹ̀rẹ̀ láti jọ ìkó péjọ mẹ́ta rẹ̀ ọlọ́mọba mi ṣíjú àánú wòye o gbogbo gbàlà ń béèrè yín ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Bákan náà Ọládìméjì Ozone Adékúnlé ọlọ́mọba wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah. Bákan náà àfáwà Àdìsá Innocent àti àfáwà Wasa Ọlánrewájú ọlọ́mọba wa ṣíjú àánú wòye kó má fi yín lẹ̀ nígbà kan kárí gbogbo wọn tó wà mẹ́ abẹ́ mọ́ fi wà gbóyè ọlọ́mọba wa ṣe dáadáa fún àfáwà Ẹja Lónìbó nílùú Germany ọlọ́mọba wa ṣe dáadáa fún wa. Dr. Nasir àgbàgbé ẹ̀yin náà nígbà kankan ọlọ́mọba wa ṣíjú àánú wòye kó sì bá wa ṣe dáadáa fún oníkálukú wa. Àwọn tí wọ́n ń wá ọlọ́mọba wa fún ọlọ́mọ àlùbáríkà, àwọn tí wọ́n ń wáyàwó ìyàwó àlùbáríkà ní kí wọ́n ọlọ́run fún wọn, àwọn tí wọ́n ń wáṣẹ́ iṣẹ́ àlùbáríkà ní kọ́ ọlọ́run fún wọn. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti ríwèé ìgbélúgbà lóyìnbó ọlọ́mọ gbà á lọ́wọ́ wọn bá wa ṣíjú àánú wọn. Ajá Ọláìyá Títílayọ̀ Ayọ̀kẹ́ ọlọ́mọ wa ṣíjú àánú wọn lọ́la la ilaha illallah. Ọlọ́mọ fi yín lẹ̀ fọ́tàmú wọ́n sì fi yín lẹ̀ fọ́tayọ̀. Ọba wa Ọlálékan Bákàrè ọlọ́mọ wa ṣe dáadáa fún wa. Bákan náà bá wa Àlàdé Bákàrè ọlọ́mọ wa ṣíjú àánú wọn lọ́la la ilaha illallah. So lọ́dọ̀ tí yín bẹ́ẹ̀ naam so naam ọlọ́mọ wa ṣe dáadáa fún ni. Àfáwà Zikiru Kọ́lá Kẹ́hìndé ọlọ́mọ wa ṣe dáadáa fún bá a ṣe ń ṣàdúrà yẹn náà àfi ń retí ìpè ní o ọlọ́mọ wa ṣe dáadáa fún ní kálukú wa. Ọlọ́run ò ní fi wálẹ̀ lọ́la la ilaha illallah. Níta ṣàfẹ́ kárí mu ni pé irọ́ ẹ jẹ́ káwa mùsùlùmí yẹra fún kò sí níta fẹ́ fi rọ́ọ̀ṣì kò ní nǹkan kan tó fẹ́ ràn lọ́wọ́ nínú ẹ̀sìn. Báwọn kan lánàá ṣe mú irọ́ tí wọ́n láwọn fi ràn ẹ̀sìn lọ́wọ́. Àfáwà Misbah Àwòdè ló yẹ pé irọ́ yẹn náà làwọn ọ̀tá ẹ̀sìn yìí làwọn náà wá ń lò láti wá fi da ojú ẹ̀sìn ìbolẹ̀ ní ìsìn. Ọlọ́mọba wa ṣe dáadáa fún wa. Àfáwà Misbah Àwòdélé ọlọ́mọba wa ṣe dáadáa fún wa. Àfáwà Abu Hasan ọlọ́mọba mi ṣíjú àánú wòye. Àfáwà Sẹ́ríkì Abíọ́lá ọlọ́mọ fi yín lẹ̀ nígbà kankan lọ́la. Aláyìndé Kudus ọlọ́mọba wa ṣe dáadáa fún yín o. Afis Rahman ọlọ́mọ fi yín lẹ̀. Aláyìndé Kudus mo tún ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan sí ọlọ́mọba mi ṣe dáadáa fẹ́yìn náà. Àfáwà Síkírù Kọ́lá Kẹ́hìndé ọlọ́mọ fi yín lẹ̀. Gbogbo àwọn tí wọ́n tún máa padà wo ètò yìí lẹ́yìn tá a bá ti ṣe tán tí wọ́n tún máa bá a ṣe ẹ̀ oore tó pọ̀ ọlọ́mọ wa ṣe ẹ̀ fún oníkálukú wọn lọ́la la ilaha illallah. Inshallah ojú òpó ó ti wà ní ṣíṣí gbogbo ń tà sí ní tá a fi palẹ̀ mọ́ ìṣẹ́jú mẹ́wàá péré náà ló kù. So kọ́lọ́n kó ṣe dáadáa fẹ́nìkan wa lọ́la la ilaha illallah. Àwọn tí wọ́n ń wojú ọlọ́run fún ọmọ ọlọ́run bá wa dá wọn lóhùn. Olúwatóyìn Al-Ilori ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o kọ́lọ́n bá wa dá yín lóhùn lọ́la la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí àárẹ̀ lọ́wọ́ ọlọ́mọba àwọn sàn ọlọ́mọba àwọn sàn wá wọlé abẹ́ mọ́fà rẹ̀ ṣàwárà ṣíjú àánú wa kó o ṣe dáadáa fún wa kárí gbogbo àwọn tá a láǹfààní kárí ó kọ wọn àbíyá látara pé nẹ́tíwọ̀kì ọ̀dọ́ wọn àtàbí tọ̀dọ̀ wa ìdí tá a fi hàn pé ètò yìí sì ní ti ìkúnlọ́wọ́ tó yantiri púpọ̀ a sì nígbàgbọ́ pé ọlọ́run ọba fúnra ẹ̀ náà ló lè ṣe torí ẹni tọ́lọ́run bá ránṣẹ́ ní máa jíṣẹ́ ẹni ọlọ́run ọba rán kò lè jẹ́ o ló ṣe gbọ́dọ̀ bínú sẹ́ni tí ò jíṣẹ́ fún ẹ Alhaji Hakeem ìwà ọlọ́mọba wa ṣíjú àánú òye o àfáwà Ọlátúnjí tí wọ́n ń jẹ́ Khalifa Adédìn ọlọ́mọba wa ṣe dáadáa fáwọn náà lọ́la la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ bá mi lọ́la máa pílé ádámù ẹ̀ lábẹ́lé díẹ̀díẹ̀ sọkọ́lọ́ kí n fi yẹn mú ọ̀rọ̀ tó ṣe dáadáa. Àgbà tí wọ́n kọrin ọlọ́mọ wa ṣe dáadáa fún wọn.
نعم إن شاء الله تعالى فيديو بابا مدير المركز وقلة حيلتي وهواني على الناس إلى من تكلني إلى صديق بعيد يتجاهلني إلى عدو ملكته أمري إن لم يكن بك غضب علي فلا أبالي. جميل بيان بابا omi wá bukawu la khashia ẹkún payà Ọlọ́run fẹ́ jáde láti mẹ́ máa ti kiri ẹ̀ bá ń tó bẹ̀rẹ̀ fídíò yẹn náà padà sẹ́yìn mo fẹ́ máa sọ ìtumọ̀ tí mo ní. ìrẹ Ọlọ́run ọba ìwọ ni mò ń kébò sí lílé agbára mi dákun jẹ́ ń gbé kọ́ọ̀lù dr Nasir. Salamu alaikum doctor. ọ̀rọ̀ járí pé bàbá alhamdulilayi àrùn ti yín o Ọlọ́run aṣọ àlọ́sà. mo wà lórí sísẹ́mù mo ń ṣiṣẹ́ mi ni mo rí táìtì onítọ́ Ọlọ́run lè ká mi mọ́lẹ́ ìdíjẹ́ ṣé farabalẹ̀ gbọ́ ọba. Alhamdulilayi. nítorí ọ̀dà ilé ìbẹ̀rẹ̀ bá mi. Allahu akbar. ó tó kẹ́sàn nítorí ẹ̀rọ bá wà ní ìṣẹ̀lẹ̀ òun àti orúkọ mi kò ní láká yẹn náà jẹ́. Allahu akbar. gbogbo ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Naam alhamdulillah. Alhamdulillah jazakumullahu khair. Amin Allah amin sa. Amin jazakumullahu khair. Allah asha sa. اللهم أشكو إليك ضعف قوتي. Bàbá ń sọ pé ilayka ashku وقلة حيلتي ìwọ mò ń kébò sí fún o. وهواني على ilé الناس agbára mi ọ̀lẹ ni mí o. إلى من ìwọ Ọlọ́run تكلني lọ́ba alágbára o. إلى صديق بعيد يتجاهلني أو إلى عدو ملكته أمري àti إن لم يكن بك àìtó غضب علي فلا أبالي. ọgbọ́n mi ò tó nǹkan lórí ìpìlẹ̀ nìkan fẹ́ ṣe sínú ayé mi tí ó jẹ́ nǹkan tí ò dáa. ìwọ Ọlọ́run lọ́ba tó ní haúlù wọ́n ló ní ọgbọ́n ìwọ ló ní agbára. إليك ضعف قوتي Naam. وقلة Ọlọ́run ta ló حيلتي fẹ́ dá mi dá. وهواني على الناس إلى من تكلني ṣẹ́gẹ́tì mi sí ẹ máa pílẹ̀ ẹ̀ lọ. إلى صديق بعيد يتجاهلني ṣé ọ̀rẹ́ kan tó wà lókèrè ṣé ọ̀rẹ́ kan tó wà lókèrè tó ń àtáàkì mi ìwọ Ọlọ́run fẹ́ lọ́ọ́ dá mi dá ni. àwọn ìlà àdúgbò tàbí ọ̀tá kan ló fẹ́ gbé ọ̀rọ̀ mi lé mi lọ́wọ́ ló fẹ́ gbé lọ́wọ́. ìwọ Ọlọ́run tó o bá ti lè bínú sí mi kò sí kankan mi ò rẹ́ ẹnì kankan ṣẹ́ mi ò ní kíá. ojú ọtí bàbá yẹn ti sọ kódà níjọ́ náà káṣí ẹ mọ̀ pé kéèyàn ti fi rẹ̀ ẹ lẹ̀ fọ́nà nǹkan yányán pé ilé yìí ká àṣì ṣé bá kú wá sí lílé agbára mi o Ọlọ́run ti mú kí mo sì kú o mo pariwo ara mi fún ọ wà kí ló dàda ilẹ̀ tí àti lílé èdè mi ò lọ́gbọ̀n kan tí mo lè dá o mi ò lógun kan tí mo fẹ́ sá o mi ò ní àpèta kan tí mo fẹ́ pè o mi ò láyẹ̀ta kan tí mo fẹ́ lò o mi ò ní má darí kankan tí mo fẹ́ sá o. ilé àmọ́ ń tẹ kílì ta ló fẹ́ dá mi dá ta ló fẹ́ fi mí lẹ̀ fún. Ọlọ́run ìlàsọ̀dé òwe ṣe ọ̀rẹ́ kan tó já sí pé yóò jìnnà sí mi yóò wá sí tòsí yàtọ̀jà fámẹ́lì yóò máa sọ̀sọ́kùsọ sí mi yóò máa fi àwọn nǹkan tí ò dáa ránṣẹ́ àwọn ilé àdúwìn tàbí ọ̀tá kan ló fẹ́ gbé ọ̀rọ̀ mi lọ́wọ́ tí ò wá lágbára lórí mi nítorí bá fi lè mú Ọlọ́run tó o bá ti bínú sí mi tí o sì ń rẹ lórí mi láwù báyìí mi ò fẹ́ gbọ́ ntẹ́nì kankan fẹ́ sọ fún ayé ìyẹn yóò rí pé bàbá ti fi ara wọn kalẹ̀
ṣe wá bá mi pílẹ̀ kí ni ẹ̀ náà falẹ̀ بعيد kí ẹ يتجاهل lè mọ̀ pé wòlíì ọlọ́run أو sọ̀rọ̀ عدو ملكته أمر ọlọ́run sì gbà á إن لم يكن ọlọ́run ní màá بك fún ẹ علي nísìnyí فلا kò ní أبالي dààmú àwọn ọ̀tẹ̀ fún ẹ̀dẹ̀ mímú ìsinmi. اللهم أشكو إليك ضعف قوتي وهواني على الناس وقلة حيلتي وهواني على الناس إلى من تكلني إلى صديق بعيد يتجاهل أو إلى عدو ملكته أمر níbẹ̀ yẹn ìpẹ̀kùn gbé wọn بك غضب ìpẹ̀kùn علي gbé wọn omi jábọ́ lójú wọn torí pé wọ́n rí ti ń bọ̀ ọlọ́run fi hàn wọ́n. قوتي irú àwọn eléyìí lè yóò wá máa sọ tí ò dá ń pa wọn. اللهم أشكو wọ́n jẹ́ pé إليك wọ́n ضعف ní ọlọ́ọ̀ni wọn wọ́n fi hàn ní على الناس kódà àwọn ọ̀tá wọn mọ̀. وقلة حيلتي وهواني على الناس إلى من تكلني إلى صديق بعيد يتجاهل أو إلى عدو ملكته ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. إن لم يكن ọlọ́run jẹ́ àrí bàbá.